èmi máa jókòó ti ọ̀rọ̀ ẹni èṣù lòun fẹ́ kọ́lé sórí imú ẹ oníkòsáyè wò tó bá jẹ́ góńgó mú ẹ ní Bùkọ́lá Jesse èṣù lòun máa jókòó sí èṣù lòun fẹ́ bẹ́ẹ̀ jẹun oníkòsáyè Bukky Jesse tó bá jẹ́ orí góńgó mú ẹ báyìí èṣù á fi ṣe kíni á fi ṣe ilé èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ Bukky èmi àbọ̀ asú ẹ èmi ò ní bẹ́ẹ̀ pariwo Bukky Jesse ṣọmọ páláriwo nìwọ wọ́n ti rí pé ìpariwo frustration ó ti wà frustrated Bùkọ́lá Jesse gbogbo ariwo tó ń pa yẹn tó mátamọ́ ó kàn pariwo ni ó kàn sunkún ni. I'm sorry people, sorry about that for the breaking transmission. Someone was calling me on WhatsApp and I had to tell the person to stop calling me. Yeah, it's an important call, but I'll take it later. So ìwọ Bùkọ́lá Jesse ole Gewiri, I go sit down on top of your matter. Bùkọ́lá, Olúwa Bùkọ́lá, Elizabeth, Anini, Evans, Stolo, Jesse. Stolo ló bá dé. Stolo kẹ máa jalè kiri ọ̀run abá yín wí kẹ lókè oníke ọ̀run abá ẹ wí olòṣì àtúnsọ tán gan náà ó tún bú Fẹlá tí ó yẹ kẹ́nu wọ ìgan máa bú Fẹlá nù gbogbo èèyàn ó jẹ́nu owó Fẹlá ó jẹ́nu owó Múyìwá àwọn tó ń gbé ẹ tó ń gbéṣẹ́ fún ẹ ńgbà yẹn nìyẹn àwọn ṣẹlẹ̀gà of course gbogbo ayé ló mọ̀ pé Múyìwá pàdí mi ọmọ olódùn níjọ ó pàdí ẹ̀ má bínú cyber husband mi cyber boyfriend mo ti sọ fún ẹ wéyé wá lọ rèé o ẹjọ́ o Fẹlá náà pàdí mi ní o má wo bẹ́ẹ̀ o Fẹlá cyber partner cyber boyfriend náà ló ẹjẹ́ ń deliver wẹ́ẹ́ iṣẹ́ t'Olúwa fi rán mi o èmi yá jẹ o iṣẹ́ tí bàbá fi rán mi o àní èmi yá jẹ ó rí lọ́dọ̀ kí n jẹ Olúwa ló fi rán mi ó ní kí n wá bá àwọn ọmọ aláìgbọràn wí jàgàbá ìdágìrì fáwọn ọmọ ewé ẹkùn ọkọ àṣàbí olùbáwí fáwọn ọmọ aláìgbọràn ṣéwù voice Sẹ́ríkì ohùn ẹ jẹ́ kó máa yé yín bíbù yìí náà ní nǹkan ilé fi mọ́ra táwọn tèmi bá rí mi tẹ́tọ́ bá ní àǹtí Jagabet mo ní hello wọn lè yé ṣe bẹ́ẹ̀ mọ́ àǹtí ọ̀rọ̀ ẹnu yín ẹ̀ ń sọ bótó mo ní this is me naturally ni ẹ má bínú mi kí n sọ̀rọ̀ púpọ̀ ẹjọ́ mọ́ ẹ má bínú bọ́lá ń ṣe dá mi nìyẹn mi lè sọ̀rọ̀ ẹnu mi tán ẹ ṣáàmù jẹ́ ń yọ díẹ̀. Ṣùkú yìí náà ni. Let's talk about my baby. Yeah, Bridget, I like your miniskirt, yeah. Ìrọ̀rùn lọ̀rọ̀ yìí bá dé fún mi Ọlọ́run. Baby, yeah. Ọ̀rọ̀ yìí náà ni ìjọ yìí náà ni ìjọ ló bá dé ìrọ̀rùn lọ́rọ̀ yìí máa ń bá dé fàbí kẹjọ.
yóò fẹ́ bọ́ ìrọ̀rùn lọ̀rọ̀ yìí bá dé tàbí kẹ́ bá ń bọ́ lọ́wọ́ ẹ̀gún máa ń gùn tí má ti gbá your love dey do me jukujuku abi you wan do me jukujuku because bí ànújù tí má ti gbọ́ báyìí orí mi máa wú ni pé because bí ànújù your love dey do me jukujuku mi say go do you jukujuku ẹ ṣáà mọ̀. Bridget, yeah, I love your miniskirt, yeah. I love you, I love you, I love you, ma. Oh no, mommy, see you. Ìrọ̀rùn lọ̀rọ̀ bá dé fáwa. Bú wọn díẹ̀, ṣe fàájì díẹ̀, bú wọn díẹ̀, ṣe díẹ̀ sọ́hun. Ìyìn tí mú nǹkan kan lọ́sàn-án yìí náà o, mo dẹ̀ ṣì máa mú nǹkan. Àmọ́ tí máa ṣe lè tán, màá tún wá jáde lọ́wọ́ aago 10 alẹ́ láyé ní náà ní today. Ìyìn tún jáde mi. Tẹ́gùn bá ń gùn mí lọ́wọ́ kò sẹ́ni tó lè mú mi. Bí máa ṣe tálágo 10 yẹn máa gbé yín sáré máa tún fẹ́ lẹ́sí ṣe kí ni máa ti fi wọ́ọ̀ṣì fèsì mi bí facial cleanser. Ìgbà tí máa tún fẹ́ lẹ́sí cleanse eyes ojú mi tó bá ń gbọ́ and my eye don dirty. Give me squaddy ẹ ṣáàmọ̀ ọlọ́run ọdún yìí náà nìkan. I don't care. Let's tell them just the way it is. Bukola, Manchester ape, Manchester monkey, the monkey in Manchester, the ape, the beast in human skin in Manchester. She's so much hated by her. Everybody, local right. Ó tiẹ̀ wá ṣe kí ni ó wú àwọn èèyàn mi ní Manchester. Àwọn olóríire dáadáa tẹ́mi like Manchester. Ẹjọ́ o ṣerú Bukky Jesse ló máa ní pé àwọn wo ló wà ní Manchester yẹn náà ó parọ́ jù rọ́bà tí ẹ̀ jẹ́ Manchester máa ń tí ìlú àwọn olóríire máa ń tí ìlú àwọn alálùbáríkà máa ń tí ìlú àwọn achiever àwọn wall breakers àwọn tó yẹ pé tí Guinness record bá fẹ́ kóyàn wá lọ kó àwọn tó wà ní Manchi. Ibẹ̀ ni wọ́n ti mú ẹni ló ń ràn ọ̀nù ẹ̀. Who are the people in Manchi? Àwọn náà dà. Ìwọ ọmọ ọ̀ràn kíran tí nǹkan kan ò bí ẹ. Wọ́n wá ẹ̀dẹ́lé wọn ọ̀bá ẹ̀ lé wọn rí ẹ. Wọ́n tún rìn lọ́nà wọn pàdé ẹ lọ́nà. Ó mọ̀ tún wọn ẹ̀. Kádìdí ìwáyàn lọ́kàn máa ríyàn kán tún máa bọ̀ bóyá wọ́n rí lè bàbẹ́ àbáwọn tó tán mọ́ àbáwọn tó mọ̀ ọ̀ràn ẹ̀. Wọ́n rí oníwọ̀ ọ̀làjẹ káyẹ́. Orí pákó Ládékúnlé nílé yín àti níwáyà ní Màkòkó. Ibẹ̀ nílé ìwọ̀ ọ̀làjẹ kò ní yẹ. Àwọn orí omi adágún omi tí ò tí ṣe kíni tí ò tí gbẹbẹ̀ lọ ń kọ́lé làjẹ́ síbi táwa dàgbà àti àbówọ́ wèrè. Ẹjọ́ má bínú ẹ̀yin làjẹ́ tẹ́ wà lórí wọ́ọ̀lù ọmọ kóńpó tó ń kó yàbá yẹ́rì. Ìjọ́ tèmi tí mo lé àwọn làjẹ́ ilé tí wọn ọ̀kọ́ tán ilé àkọ́kù àwọn ilé orí omi ní Màkòkó níwáyà Ládékúnlé lápò òsì tẹ́ bá ti lọ lórí third mainland orí pákó náà máa ń pè bẹ̀ ibẹ̀ nílé àwọn làjẹ́ kò ní yẹ. Ibo ló dàgbà síta ń bí ẹbí nílé bàbá ẹ wọ́n délé wọn ọ̀bá ẹ wọ́n ń bọ̀ lọ́nà gan wọn nínú kó ẹ èébú ló ń jẹ́ bẹ̀ kán délé kán má báyàn káàtẹ̀ má bọ̀ lọ́nà pé which building is that? Is it Baba Jesse? Is it Jesse's grandfather? Wọ́n ní kò sẹ́ni tó mọ̀ ọ̀run ẹ ká lọ lórí pákó ní Màkòkó níwáyà lẹ́yìn ìgbẹ̀tì lórí omi lọ́hùn-ún kò ní yẹ Jesse pé ló máa pa ẹbí ṣe máa ń sọ fún ẹ̀yìn mi ń fẹ́ ṣe pé tó dá polodi àní polodi polo rocket ọmọ mi dọ̀kásá ní 6 mi ẹ rọra mú fún wọn ẹjọ́ ẹ má yẹ kẹ́gùngùn yìí kẹ́ ṣe pé má ní èpè yẹn máa ń wá fúnra rẹ̀ ni wọ́n bẹ́ pè yẹn nítorí tínú bá bí mi ẹ̀gùn tán ẹni mo yẹn sún ẹ̀tẹ̀ pè yẹn á máa jáde láti inú ara mi pé pùà fáwọn ọ̀tá ayé mi ni mo sọ wọ́n ní ẹ má robi sí Jagaba ẹni tó bá robi sí Jagaba nu yín wàláhì ìdágìrì àwọ̀lúwa ká yín mọ́ ẹ̀yin kẹ̀ ẹ̀mí yẹn fẹ́ bọ́ léyìí tẹ́ kó sí yìí ẹjọ́ o ọmọ òṣì ó máa dáhùn onítàlẹ́ máa rí wọn ló kó Mọ̀tínà lọlé ní patí yẹn èmi àbí kí ọmọ abùjẹ́bù dànù ó mẹ́ni tó ń bá ta ni tó bá mẹ́ni tó ń bá ta ò ní máa rọ̀nù ẹnu ẹ̀ ọmọ ọ̀rànkùnràn ni ẹ̀ àwọn ọkùnrin tí wọn bá tún gbénú ẹbí yín ṣeun rere ọkùnrin méjì ló wọlé tọ̀ yìí wá
ìwọ ló lé ọkọ ẹ̀gbọ́n rẹ̀ mi padà sí Nàìjíríà ló lọ ṣe nǹkan tí ò dá sórí àdírẹ́sì wọn tí ò sọ fún ẹ̀gbọ́n ẹ pé orí àdírẹ́sì ẹ ló gbé ìwé fake tó fowó ṣe tí boyfriend ẹ tó wà nínú home office tó ṣe fún ẹ ó gbé síbẹ̀ wọ́n ṣe tó ṣe bẹ́ẹ̀ wọ́n wá ẹ wálé wọn bá ẹ ń bẹ̀ wọn mọ̀ kébẹ̀ kọ́ ládírẹ́sì ẹ wọ́n gbé pẹ̀kun bàbá àbèjì wọ́n deport ẹ just like that orí burúkú ẹ tó ti gbé tẹ̀lé ẹ láti ọ̀run wá bó ṣe kó bá ẹni ẹlẹ́ni nìyẹn ọkọ àbúrò ẹ mo yọ̀ sọ́rẹ́ tí ò bá tún gbélé ayé ṣeun rere kí ló tún ṣe olọ́kọ́ ẹrù mo yọ̀ sọ́rẹ́ kúrò nínú ẹ̀ ó ní kò lè gba ọmọ ẹ̀ ó mú bọ̀bọ́ yẹn ó destabilize ẹ̀ by blocking his chance to his child. He's got all paternity rights over that child, whether you like it or not. By so doing, you sold the child out to another man because of paper, so Moyosore could have a stay in the United Kingdom. The father you gave the child to is not the biological father of that child. The father exists right there in Manchester, Tunde Baba. Ẹ lọ gbé ọmọ fún ọlọ́mọ. Má torí ìwé kó lọ ta ọmọ ọlọ́mọ dànù. Ó ní ọkọ ó lè rí nǹkan gidi fili ayé ẹ ṣe gbogbo yín ẹgbẹ́ olórí burúkú wo la traitor náà ó ti bá yé Fisáyọ̀ ọkọ àkọ́kọ́ jẹ́ irú attempt yẹn ló fẹ́ ní towards ọba wa tí Ọlọ́run ò gbà fún pé ìwọ kẹ̀ lámọ̀ràn ìwọ bí ti báwo irú ẹ̀ kan ló máa lọ sọ̀rọ̀ sọ́ba tó máa mú jẹgbé tó máa wọnú ilé ọlá tó máa sọ́dá oró wọ́n yá pàṣẹ òdì sínú ayé làfúnkì wọ́n ní kí yẹn máa ṣiṣẹ́ káàkiri ṣiṣẹ́ tó béwúrẹ́ tó fi ń ṣiṣẹ́ kiri èyí tó bá àgùntàn tó fi ń ṣiṣẹ́ kiri wọ́n gbé yẹn lé olórí fẹ́ẹ̀kì Prophet Bayege Làfúnkì arẹwà fẹ́ẹ̀kì Ọbàyéjẹ ní ìlú Baltimore ní Maryland tó ń ṣiṣẹ́ ní Walmart yes olórí fake afagídígbalẹ̀kẹ̀ òfagídígba iyùn agídí ò ṣe gbogbo yín pussy yín gan kò tight kò dùn tó débi pé ó máa rí okó kan tie down mẹ́ni tó mọ̀ mí dáadáa ẹ lọ bèrè story mi tí bá ní mo jókòó ti ọkùnrin lọ́rùn ọkùnrin yẹn máa fẹ́ kú sí mi ní ọrùn ní ayé yìí mi ìrírú ẹ̀ rí kí lẹ̀yin rí láti máa fi táyọ̀ ọkùnrin dáhùn láyé yín àfikọ́ ọkùnrin lé yín dànù tefetefe kọ́ lé yín tefetefe kẹsẹ̀ yín má balẹ̀ ìwà yín ò dáa ní good upbringing ní moral kìíní kankan láyé yín value tó ó lè attract ọkùnrin no ẹbẹ́ tẹ́tẹ́ kìíní kankan no bọ́lọ̀ ń ṣe dáyé ni pé ọkùnrin àtobìnrin àwọn tó rí ò bá yàn fún it is very okay gbogbo wa kọ́ ni a máa lọ́kọ but èyí tẹ́ pé deliberately lẹ fi ń lé ọkùnrin jìnnà pa ìwà àbàjẹ́ yín ìwà ọ̀bàyéjẹ́ irú yín bá tẹ́ pé tẹ́ bá túrọ̀ rẹ̀ yín tó ń ní kí n fẹ́ kó ní irú ẹ̀ ló ṣe Bùkọ́lá Jesse gbà torí ọ̀rẹ́ ẹ̀ Láìdé ń jọ́ sí ó lọ gbé gbogbo sórí ẹ̀ sí orí Facebook ó lọ kọ́ ó ní ọkọ Láìdé kọ́ ló ní ọmọ ṣó mọ̀ pé mi ò tiẹ̀ tí ì ṣe irú ẹ̀ fún Jíbìkẹ́ bó tilẹ̀ jẹ́ pé ti Jíbìkẹ́ tó tọ́ ni ìlọ́pọ̀kú ẹ̀ àmọ́ wọ́n lọ pe ọkọ Láìdé báwo kí ló máa sọ sí yẹn náà Bùkọ́lá Jesse yìí kí n ṣe yóò bá ayé ọ̀rẹ́ jẹjọ ṣé wọ́n tún ayé ọ̀rẹ́ Láìdé yẹn ṣe ni Láìdé tẹjọ lọ sóúnjẹ nílé mú ìwá nígbà tí Kẹ́mi ìyàwó ẹ̀ bímọ ní London olóṣì obọ́ta lé ní ó mú ìwá òṣìṣẹ́ ní kàkàkàkàkà ó wọ slippers tí mú ìwá bára original ní ó máa bọ́ yàrá ìyá ẹ̀ lọ́nà ọ̀run tí yẹn bá jẹ ọkùn tó ń jẹ kòló tí bàbá ẹ̀ ń jẹ ọkùn tó ń jẹ kòló slippers yẹn máa fídì wọn ní ọkùn àtẹkòló bíi 1 billion ló máa supply àwọn ọ̀ràn ẹ̀ tó máa jẹ́ lọ́nu sàárè wọ́n jẹ ọkùn wọ́n jẹ kòló kú wọ́n máa kó èkòló wọlé ni wọ́n lọ kó ní dozen price bọ́yẹ́ pé bọ́yẹ́ supply lọ́rùn ni àwọn ọ̀ràn ẹ̀ máa jẹ ọkùn àtẹkòló kú ni gàrà nìyẹn Ọlọ́run ọba Bukky Jesse ó ti gbàgbé gbogbo àtẹjọ́ náwó odù ìwọ àti ìwọ àti Fẹlá tówó wọn ń dùn mọ́tẹ́ pé ayé ò lè survive Ike Alifasi Barclays tó máa bẹ kó owó odù sí òrántí olòṣì ọmọ olè gbé wiri òrántí sì lọ́wọ́ ní ẹ ní ilé yẹn ní èrè adó fún ẹ akọ̀lé ẹ ní ọwọ́ kòkò lè dúró tó ló sọ pé ó máa ń rùn ọlọ́wọ́ ló máa ń rùn ó kàn fún àmọ́ ẹ̀mú ìwà sọ yẹn ó sọ níwá má bínú pé mo tú ẹ fún má bínú cyber husband mi ó sọ pé ọmọ tó máa ń rùn tó ní bọ́dí odò àwọn ọkùnrin tó súnmọ́ ẹ náà lè sọ náà ìjọ tó lọ bá sóúnjẹ ó gba £500 ní ọwọ́ ẹ̀ ohun ẹ̀ ló lọ ṣiṣẹ́ ọ̀fẹ́ tó ló fẹ́ kó panu aṣúkọ̀ ọlọ́run fine boy ní bọ̀bọ̀ yẹn o mo máa ń kọrin fún ma ní Olúmúyìwá èmi ọmọ dára ó dẹjọ́ bọ́bọ̀ ni má ti gbé jáde bá ta ti jáde lẹ́kọ̀ọ́ má ní pàdé ẹ̀ wọ àwọn gẹ́ọ̀sán ṣẹ́jú sí wọn padà ànìjàgàbọ̀ ọlọ́run má jẹ́ kẹ́ pa mí
Asato no man lo F1. He's an humble guy to the core. That's how he address everybody. He calls me mommy wa. He calls my friends mommy wa. So what's the big deal? Tebati Reyan to extra humble. You take them for granted. That it doesn't make them lesser than you are. It doesn't make them little wherever you are sitting. Àwọn obìnrin mi náà wà tẹ́ pé wọ́n rí ọ̀rẹ́ wọn gan wọn nílé pé lórúkọ náà mama fi bá ọ̀rẹ́ wọn sọ̀rọ̀. It's just the way they are created. Àwa kan wà ayasha tá bá rí ọ̀rẹ́ báyìí on the first sight. Party la mo kò bá gbọ́dún márùn lọ́wọ́ ẹ kò kàn mí remi àbí kẹ́sì mi tiẹ̀ ní respect. Ẹni tó bá ń pè mí ní tí mi bá kọ̀ tí mi lọ ó fún torí mi fẹ́ bá ṣọ̀rẹ́ ni mo máa maintain yẹn pa torí mo fẹ́ kó dá ó yẹn padà. Sórí ẹ àmọ́ ẹni tí bá fẹ́ bá ṣọ̀rẹ́ tí mo like ẹ ó bá ju ó sí mi kò bá wọn kòkòrùn funfun sí gbogbo orí tí mi bá mú ẹ rí màá sáré là mú ẹ padà ní ọmọ mi. Ìwọ tó bá lọ fún mi tí máa maintain mi fẹ́ kó pè mí lórúkọ ni Ọlọ́run Ẹlẹ́dàá torí mi fẹ́ bẹ́ẹ̀ ṣọ̀rẹ́. So kí ni big deal? Ọ̀rọ̀ àrìndì bí ọ̀rọ̀ ọmọ tí ò já ní gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ Bùkọ́lá. Ẹ̀mí ìwà tó máa ń jẹ́ pé ló máa fi ń bá mi sọ̀rọ̀. Kò ṣe ní fi ẹ̀bẹ̀ sọ̀rọ̀ number 1 ò kì í ṣe ìyàwó ẹ̀ kò mú ẹ rí. Kò dẹ̀ fẹ́ kó gbé súnmọ́ òun because the moment tẹ́ bá ti bẹ̀rẹ̀ òṣì yín ẹ máa gbé súnmọ́ ọkọ ọlọ́kọ ni. Ẹ máa bẹ̀rẹ̀ rubbish yín. Aṣọ tó ní pé you have a man. What kind of man do you have? Tell me the kind of man you have. Surely the man I have now, tí mo pé ìyàwó òun freedom fighter ni. Mandela ni. Èèyàn yìí ni. She's a voice to the voiceless. So I am allowed. I am known for what I do. And that is why I get everything I get everywhere I go these days. Tell me, what do you get? What are people's reaction to you when they see you outside? You can label me as a troublemaker. Why? Because I know it will not be easy for you bully team to tolerate me on the same media. Right? We are all using this network or Facebook thing to attack each other. Because I'm not going to let you guys bully my people. You are all bunch of bully. Led by that stupid narcotic bastard. Tó wà ní Dublin. Esa wèrè. Òpùrọ́. Mama mu fún ilé kankan ni o. Tó bá ń gbọ́ network jápọ̀ ni mo wà fún. Tí máa kọ́ bẹ́ẹ̀ lọ Dublin pàṣà. Màá padà ó di Maryland, màá yàbára. Màá tún lọ sí Manchester. Bó ṣe wà lẹ́ni ni. Àwọn ẹ bá ti múnú bí mi, mo máa ń cross kó yín pọ̀ ni. Mi ràn yín. Kò bá àwọn ọ̀ràn yín kan máa bú mi. I care less. Irú ìyá olórí burúkú tó lead gbogbo yín kò ní irọ́ kan báyìí. Ẹ mọ gbogbo rọ́ tó ti pamọ́ gbogbo èèyàn. Bí kò ní Dúpẹ́ Godwill, wòlíì kìíní kan ni ó ń sán bá ń tẹ́, àwọn èèyàn ti mọ̀ pé rọ́ ló ń pa. Bí kò lọ́kọ̀ ẹ̀ ń tẹ́ dòrù, kò rántí dùrù àtàgbẹ̀ tí bàbá ti tiẹ̀ kó ṣe tó fi kú. Bàbá ẹ̀ tí ó lè tọ́jú ìyàwó ẹ̀ tó fi kú tó ẹ pé ṣe lọ́ gbé ìyá Tòkunbọ̀ wá sí Dublin. Bí ìyá ẹ̀ bá máa kú re ní Tòkunbọ̀ kò yẹ kó gbé ìyá ẹ̀ láti odidi ìlú Ìbàdàn kó wá gbé wá kó wá já dúró nílùú òyìnbó. Ìyá tó bí ọmọ sí ìlú òyìnbó tó dẹ̀ padà sílé. Mo sọ fún ẹ, mo ní ìzáyẹ̀dẹ̀ pé Eritrea, Somalia, Liberia, Uganda, Ghana, Cotonou sẹ̀mẹ̀ ibẹ̀ ló ti Tòkunbọ̀. Ṣóyẹ tó kó bọ̀ tó sábọ̀ tó yẹ kó máa jẹ́ tó wá fi sọ ẹni Tòkunbọ̀. Èmi ò rí òkun kankan tó wà láàrin àwọn ìlú yìí dé ìlú tí o ti wá ní Ìbàdàn níbẹ̀rẹ̀. Ìyá ẹ̀ tó wá bí ẹ yẹn sílùú òyìnbó tó wá dẹni tó wá ń jẹ adúró gbẹ̀yìn. Ìwọ tó pẹ́rẹ́ Tòkunbọ̀ tó padà jẹ adúró kò tí ì yé mi irú orúkọ Tòkunbọ̀ tó gbẹ̀yìn sílé adúró. Ó sọ fún wa pé mi òkun ló mú ní orí òkun náà fi ẹ́ sọlẹ̀ sí ni. Ẹni tó bá fi sọ orí ẹ̀ sọlẹ̀ sórí òkun kò yẹ kó tún jẹ adúró ní ayé ẹ̀. Ilé adúró gbogbo èèyàn ló mú ẹ̀yà wálé ní ilé adúró ní Dublin. Ibo ni pálí òkun ẹ wà tí òfin àwọn olókun pé olú olókun o èmi ọmọ yín òkun bọ̀ rèé òkun bọ̀ òkun náà ti gbé mi dé bó ní ṣe wá jádúró ó máa jádúró ọmọ àlè Ìbàdàn níbẹ̀rẹ̀ ní gbági lójú òpó ìmọ̀ bí ọbí wèrè ẹsẹ̀ àmọ́ ìkú ẹ̀pọ̀ ní máwọn ará gbogbo wọn ó yá sọ fún wa irọ́ bá tiẹ̀ jẹ́ ìwọ ló máa mẹni tí ìyá ẹ̀ ṣánkú o mẹni tí ìdí orí ẹ̀ fàdí ìyá ẹ̀yà aṣọ tán jọ sí oníwọlé Káyọ̀dé oló ti di vegetable kò lè sọ̀rọ̀ ẹni tó ló di vegetable wo ni Káyọ̀dé ó máa gbé fóònù sí ní ẹnu ó máa sọ̀rọ̀ ó tún crack àwọn èèyàn up with jokes. We heard him quite alright.
conversing with people right on the sickbed. That's a man you claimed that he was on life support machine, that he cannot survive it. O sonjo ti oni Detola Aduke o lo ma foshan lekun nje Detola kú láti last year. Ìwọ babaláwo tó lọ́jọ́ yìí ò ní rọ̀ Tókunbọ̀, irọ́ ló pa òjò náà ló rọ̀ yìí òwe. Èké lójú ti Àṣàbí, èké lójú ti ọ̀dàlẹ̀ mama, èké lójú ti. Alias Fallen Angel ní ìlú Dublin, ìyàwó Angel Kamorudini tó fi torchlight lánà gàrà jáde nínú mirror chara. Ẹ pẹ̀lẹ́ yewe, iyelewe coriander, ẹ wá ráyé yín ẹ ran tẹ́ ń recruit. Àríwọ̀ ọ̀yà, àrí ọmọ, ìyá alárùn ọpọlọ, àwọn ọmọ ẹ náà ń bugi jẹ káàkiri ilẹ̀. Àbíkẹ́rì ẹkùn ọkọ ìyá yín. Bí n bá jí mo jíire ni, bí n bá tún sùn èmi Àbíkẹ́ sùn re ni. Máa yí gan tí bá lọ́la tí bá rí mọ́rí táàdìyàn èṣe tí wọ́n fi yọjú sí mi tí ó sì ń pè mí tí ó dá mi láàmú. Tó bá ní Àbíkẹ́ èmi Tókunbọ̀, Àṣàbí ìyáwádé ni màá ní kò fẹ́ dáa fún ọ ní Tókunbọ̀. Ìyìn tí pé kò lè mọ́ yọ sí mi lójú oorun mọ́ kò fẹ́ bẹ́ṣọ́ fún ọ ni. Padà wá tó bá di ọ̀sán daytime. Àbíkẹ́ ń sùn lọ́wọ́ ká yẹ tó bá ń bọ́ tako tilẹ̀kùn. Iṣẹ́ máa wí fún ẹnìyẹn lójú oorun pé ìyáwálé o. Rántí tilẹ̀kùn bó ṣe ń bọ́ tójú oorun ni mo wà, bí n bá jíire tán kó padà wá lọ́sàn gangan kó wá bá mi. Àléwé ò lè ran èmi Àbíkẹ́, rú èmi Àbíkẹ́ kọ́ kò ní dáa fún ẹ. Agúnyán fún ẹ tó ní tọ́bẹ̀ òṣòro. Kò ní yé ìyáwálé. Tọ́ọ̀gì ni ẹ̀ náà, o lè játijàti ní ẹ́. Owó tó rí gbà lọ́wọ́ bọ̀dá wa Isiaka Àjùmọ̀bí. O ti bu títí, o wá fẹ́ blackmail ẹ̀, bó ṣe blackmail Ayọ̀ Fáyọ̀ṣe. And it didn't work for you because they don't belong to the same level, the same class with you. We're talking of governors here. Governors. Ṣé ìrún ẹ, babaláku bàbá ẹ kan jẹ governor, wọ́n jẹ minister rí. Èwo náà àwọn abọ́dẹrìn lágbọ́rí tán di political seat gidi kan mú ní Nàìjíríà. No! Ẹgbẹ́lé ayé ṣe oré ìran ẹ̀ náà. Ó ṣe ní rírí ọlá kó fẹ́ fẹnu wo. Nígbà tí wọ́n ní Ọlándìlí ẹ̀rí. Àwọn títí pọ́ǹṣì láwọn òmù ẹ̀rí àwọn òtọ́ mọ́ ẹ torí pé olórí burúkú ọmọ tí ń bẹ bí jẹ́ ìwọ Tókunbọ̀ Àṣàbí ọmọ Abọ́dẹrìn. Bẹ́ẹ̀ ni èmi Àbíkẹ́ ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ kò ní yẹ ìyáwálé. Tó bá ti gùn mí báyìí inú ẹ máa gbà. Gbogbo àwọn bẹ́ẹ̀ ìyá bí ìyá yìí rẹ̀ mo níye olórí ibú wo náà ń fi ilẹ̀. Àní bí ò bá kú sí lọ́wọ́ ìnídẹ́yìn lẹ́yìn. Èmi Àbíkẹ́ ṣoko tí alágbẹ̀dẹ ọ̀run ní nọ́njọ́ ògiri òsà. Ẹni kò ọmọ ẹni mò kó. Ìdágìrì tí ń já wọn láyà lórí social media, ẹkùn ọkọ ìyáwálé. Ẹrù jẹjẹ tó ń bá gbogbo àwọn ọmọ ewé bíi Bukky Jesse. Ìdágìrì tó ń fún wọn ní scroin lójijì. Tí wọ́n Bukky bá wò mí scroin máa ń worí ẹ̀ ni. Bẹ́ẹ̀ ló Lagatini bá wò mí báyìí. Oh my Jesus, we do this. Tí ẹ máa ṣẹ́ẹ̀kì ara yín, èpè tẹ́tí ṣẹ́ látọdún wo. Kọ̀nà kan sàn lára ọmọ ìyá ẹ̀gẹ́ Jagaba. Pípele ló fi ń pele sójoojúmọ́ ló fi ń bọ́ta fún yín sí lórí social media. Ẹ wá dáwọ́ bí dúró. Kò ràn mí. Kò yé yín. Wọ́n ní babaláwo tẹ́yìn gbójúlé. Ó ti ṣeré lásàpẹ́lẹ́. Àbíkẹ́. Oníṣègùn táwọn fẹ̀yìntì. Ó ti ṣeré lọ́gọ́lọ́bá. Àníkò níkò. Alábíkẹ́ yìí ò níkù Ọ̀tọ́lúlọpẹ́ kó máa níkù o. Babaláwo tẹ́yìn gbójúlé ó ti ṣeré lọ́sàbẹ́lẹ́. Oníṣègùn tẹ́yìn fẹ̀yìntì ó ti ṣeré lọ́gọ́lọ́bá. Èmi Àbíkẹ́ Kútì lájà. Ẹ lajú yín kẹwòrán. 50 ọdún lé ní gbọ́ngbọ́n lókè. Òkè gbọ́ngbọ́n ni mo sì máa bímọ o. Ẹ kàn ṣe bẹ́ẹ̀ yẹn ṣe pé yẹn oúnjẹ kókó máa dùn mọ́ mi sí bó dẹ̀ yẹn dùn mọ́ yẹn ó máa doyún máa tún bí ọmọ bèjì fún yín lórí social media ni Àbíkẹ́ Jagaba just gave back to it. Gbogbo ẹ̀ ni ó mọ̀ dùn yín láyé yín pé ẹ wá ayé yín lóde. Gbogbo bẹ ṣe ń lùlù yìí nílùú Ẹ̀tẹ́ bẹ́ẹ̀ lẹ ń jó sí fúnra ara yín. Bẹ́ẹ̀ ni Jagaba ń progress ní gbogbo ọ̀nà.
ìmọ̀ increase sí ní libido bí ṣe ń dàgbà sí libido mi ń dàgbà sí àwọn máa kóbò mi àwọn àdóyún ìwà bímọ ìtúbà gbára bímọ ìtumọ̀ àgbàṣẹ́ máa gba kọ́ńtrátì ẹbẹ́ wọ̀ tún èmi àbíkẹ́ni ẹbẹ́ wọ̀ sí èmi àbíkẹ́ni àbíkẹ́ ti wá di household name for all Africans in diaspora as in is a brand name. It's gone round the globe. Ẹ lè pa ìràwọ̀ yìí òṣùpá ọba ìràwọ̀ ni wá mọ bó ṣe jẹ́ ògùn ẹwà Ọlọ́run ọba ni Ọlọ́run ló ṣe bọ́lọ́run bá ń ṣe nǹkan ẹ má rò pé bóyá èèyàn ni Ọlọ́run ni o kódà kò yé mi Àbíkẹ́ fún ara mi. I'm telling you I am a brand. Ìwọ Bùkọ́lá ta ló mú ẹ rí ọ̀sán gangan orí pé mi Àbíkẹ́ ṣàánú mo fohùn ṣàánú à ń tọrọ fáwọn aláìní òjijì wọn náà bẹ̀rẹ̀ I want to start a giving out Sunday. I will be giving you something, anything you want. That person that gave us Ferragamo, what is the impact of your charity? Is it called charity? Because we don't know what we're going to call that one. Is it empowerment? Designer empowerment? What are we going to call it? Your giveaway Sunday, designer empowerment. It must be designer empowerment because we don't know what to call that. Are you giving out to the less privileged? Or are you giving out for people to intimidate? Oh, come on. We don't understand. You need to tell us the essence and the impact of that your giveaway Sunday, designer empowerment. You actually feel like you're spiting someone. No, you're only making a fool of yourself on social media. Bukola Jesse. Because people will ask you that, are you extending your hand of love to the less privileged, to the needy? You're not giving out to the needy. You're not giving out to the less privileged. So what is the meaning of your giveaway Sunday? Could make sense. I've told you my team would rather go on Penny's Primark Matalan. Honorably. With dignity, prestige, pride, and self-esteem. And we will be happy to give out whatever that we can gather on this medium to the less privileged and the needy. What kind of life do you live, idiot? What legacies are you leaving for your son? Bukola Jesse, Esther Abodering, La Funky La Trader. I did not come out to beg people for Joe and Katabari can be supporting mommy why well into the Abati obesity debunk statement mommy low. You're begging for money for party. I will never go begging for party. If I deserve it, let my people throw the party for me from their own impulse. I'm not gonna force it to happen. I'm not gonna beg anybody to throw a party for me. If I decide the party, let them call for the party. I'm going to be there in person to honor the invitation. Right. But you tell me, irú life wo le yin live tẹ́ máa tọrọ owó pé fẹ́ ṣe party. Ẹ̀jẹ̀ tó bá lówó kan dáwó fún Yewe. Ibo le wá ńjọ́ títí Yewe fi ṣẹlẹ́yà níjọ́ bí ẹ̀. Bukola Jesse jọ̀ọ́ o, ṣé wọ́n ló ṣe gbogbo cake? Ta ló dress hall nínú yín? Ṣáwọn Adétòrò ló dress hall, no sanwó hall. No so because ẹ sọ pé yín olówó tí ẹ kì í ṣe talakamani ale wa nbe impact wo ni gbogbo yín gbé individually nínú ayé ìyá yín torí it was too glaring pé ìyá yín ò lè afford the party ó fagídí ṣe nítorí ẹ ló ṣe kó 650 lẹ̀ pé kó fi ra gbogbo ọtí tó fẹ́ fi ṣe party ìwọ tó fẹ́ ṣe party hall tí ò lè ná 4,000 party hall ọtí ẹ bẹ̀rẹ̀ láti 5,000 naira 5,000 pound sorry ẹ mọ̀ kí mi ṣe dé láti Èkó ní náírà tí ń kó sí mi lẹ́nu 5,000 pound. Àwọn ọmọ mi aṣáyó tó bá ń gbọ́ àìdán sharks kan di ya máa hide dirty. Wọ́n aṣáyó ojú alẹ́ rí ọ̀hún tó mi Àbíkẹ́ bá ti wà alright. Àwọn gbọ́ I feel alright ní London tí wà. Bí n bá dé ìlú London, Àbíkẹ́ carnival. I feel alright ní London tí wà. Aláàjì yóò ti bà mí jẹ́. Má fi lọ́rọ̀ ojú mi àwa lẹ́rìí, má ra máa mú ṣò yẹn bọ́yìn tí lẹ́rìí bá o. Ojú mi ṣìṣe kí ni ó ṣì là mí tí sílẹ̀ rẹ̀. I'm telling you. Àrùn yín ẹ ní life. Gbogbo yín
gbogbo èèyàn ọmọ ewé ní life kankan bó tilẹ̀ wọ́n kéré mọ́ tó. Àwọn group mi, àwọn AJ team, wọ́n ti ń ṣe graduation fún ọmọ, wọ́n ṣe ìyàwó fún ọmọ. They are happy to mingle with me. They are happy to use their real faces for their profile picture on Facebook to comment here freely. Wọ́n tẹ̀sí yàn yín lójú. Lè stand the fact yẹn lè ṣe mú picture gbogbo wọn. Lè lọ́n jù síbẹ̀. Who fucking cares? We don't give multiple fuck about you bunch of bastards anymore. Blog us. Blog anybody. Keep blogging us. The fact that we are able to face you guys head on, regardless of whatever it is you're using to attack us, is an achievement for us. I'm telling you. We ain't timid anymore. I don't have anybody that is meek, timid, fearful, or how do I call it, in my team anymore. No. All my team are now brave. They are courageous. They have learned to speak out. They've learned a whole lot of things on this medium. How to speak for themselves. How to stand up for themselves. Yeye Kudi used to be very quiet. Now she can talk back at anybody. I'm so glad. Godwill can now forget that she's a prophet and for once be herself. Speak out her mind against anybody. I'm so glad. Vinia Moyajesu is another example. Naomi is another example. She will come out and spit it out. Whichever way, she has the strength on your faces, you fucking bully faces. Yes, it is our time to shine. Our time to speak up. Our time to own, run, and boss this Facebook thing, social media. Yes, our time to anchor it, do as we like. Social media. It's your space. Yes, Apete can now dance and give you a jagaba moves, regardless of all the blog on social media. That's a great achievement. I'm so happy that my people are talking back at you all fucking idiots. Regret ni gbogbo yin jẹ́ apology. Àti la funky la traitor. Olórí Chingom, ìyàwó Akegbe Maru, ìyàwó Shanta. Jagaba bojojire, bozosure ni o. Ìwọ la ma jaka singa. Àwọn kọ́ la funky ni àwọn Akegbe Maru nínú ààfin ọba àtàwọn ní gangan àwọn ló máa gbẹ́sẹ̀ lé wèrè yẹn gbẹ̀yìn. Kò lè jókòó ṣe ẹgbẹ́ ọba táyé máa fi parẹ́. Àbí kó lọ wá àwọn boys tán wà ní abẹ́ bridge Oṣòdì tó bá rí Mukaila gbàgbéwé wá lọ́sọ́dọ̀ kọkiri yàn lọ gba ṣọ́ọ̀tì kan fẹ́ mi jọjẹ́ mi wáṣìdá ó ṣí è fún mi ní sọ́bọ̀ tó dà ọmọ mi jákọ́ jọ́ríjì kó po mọ́jẹ̀dì fún mi kó yá mi fi step down. Àwọn sẹ́ẹ̀tì là fún kí àwọn caliber ẹnìyẹn ẹjọ́ ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ò no offense should be taken ọmọ ayé ni mi owó respect yín má wá sọ́ṣọ́dì má jókòó láàrin yín bọ̀ ìyàwó yín ni là fún kì àwọn pìtì là fún kì là traitor ẹlẹ́nu jákàjàkọ́ nítọ́ lẹ́nu oníbẹ̀ lẹ́nu méjèèjì tó ń ṣiṣẹ́ ní Walmart ibi tó tọ́ sí nìyẹn ibi tí wọ́n tọ́ sí nìyẹn ayé ẹnìyẹn ìwọ ò lè réyàn gidi kankan fẹ́ Fisáyọ̀ tó rò pé máa bá yí ẹ̀jẹ̀ gan kò lè fẹ́ àwọn ẹbí ẹ̀ tí wọ́n nù ẹ̀ pé kó sá jìnà alẹ́lẹ́ sáfọ́tì gbogbo yín ti ṣe kí ni ẹ ti miss road ẹ ti ṣìgbésẹ̀ gbé ẹ bá mú ẹ bá má ṣe ní ẹ má fi ká àbámọ̀ sẹ́nu pé kí ló sun yín sí your pictures have gone round kò bá àwọn ike sẹ́ni ojú èmi Àbíkẹ́ àwọn tó ní ọpọlọ gidi mọ̀ pọ̀ mọ̀ yìí ó ń jà fún ẹ̀tọ́ ìlú ni and wọ́n ṣe kí ni wọ́n appreciate me everywhere tí máa ń lọ I'm telling you wọ́n fi wọ̀n mi pé Àbíkẹ́ we appreciate what you're doing they take pictures with me they hug me in fact I met a lady the way she was kissing me lẹ́kẹ̀ẹ́ méjèèjì pé Àbíkẹ́ ó dàbí kí n gé ẹnu ẹ kí n dẹ̀ lẹ́mú ẹnu mi tó bá ti ń sọ̀rọ̀ pé that is how much I love you èmi Àbíkẹ́ Sẹ́ríkì ohùn Ṣéwù voice the great commentator ìjayà wọn sọ̀rọ̀ tàbíkẹ́ bá dún lọ́wọ́ kí gbogbo àwọn tó kù kan dákẹ́ fẹ́ bẹ́ẹ̀ ni mo sọ kò yẹ Ọlọ́run mo tún jó girl I die for you I go lie for you mama
See you. Baby. Yay. I'm coming for me a great on my year. Emi Àbíkẹ́ tí mo jayé jù. Ẹ má lè fẹ́ spite mi. Number one mi kì í gbọ́ yín. Ṣé rí bẹ́ẹ̀ ń ṣe wà mí bẹ́ẹ̀ ṣe send side face wọlé ẹ̀ ń gbọ́ mi nínú. Bọ̀ irú wa ọmọ Jésè yẹn fọ́nbù bá tiẹ̀ jẹ́. Èmi dẹ̀ máa dé Piccadilly tí ò bá wá bá èmi ní Piccadilly. Pẹ̀lú àdá àti ìbọn àti ọ̀bẹ. A wá jẹ́ pé ọmọ àlè ńlá jàtìjàtì ni ẹ́. Tí má ti dé bẹ́ẹ̀ ní Manchester ní máa pè é pé Bukky mo wọlé sí ìyá àti bàbá ẹ̀ lọ́rùn. Mo fẹ́ kó wá ṣe wọ́ọ̀sì ẹbí ṣe dé yìí. Má dẹ̀ pẹ́ ń bẹ̀ èmi ò tètè kúrò níbì kan. Máa fún ẹ ní ample time tó bá ń ṣiṣẹ́ kó ṣíwọ́ ọṣẹ́. Bẹ́ẹ̀ ló pọ́n sàdá ní kẹ́ wá dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ mi. Kó wá gbà pé wèrè kan jù kan lọ. Ṣé ológun ló pè? Ọmọ babaláwo tó jẹ lówó wọ́n sì wà lÉkòó. Àwọn babaláwo tó fẹ́ bá ti tiẹ̀ jẹ́ tó lọ yánu tún jọ́ sí. Àwọn tó ń lé ẹ pọ̀ káàkiri pé wọ́n ti bá tiẹ̀ jẹ́ wọ́n ti gbé nǹkan lé ẹ tó máa ti dọ́jọ́ kú ẹ lé ẹ lọ́wọ́. Bukky Jesse. Obu títí obu babaláwo, obu pastor Mr and Mrs ní Manchester. Ó gbé gbogbo ọ̀rọ̀ wọn sí orí Facebook. Tí ẹ ti bá ẹ. Ó wá bẹ́tẹ̀ ní mo wá gbèjà Ṣadé ni Ṣadé, don't worry. I will speak for you. If nobody is speaking for you, me I will speak for you. Why won't you fucking speak for the dumb ass? Ṣé wọ́n lórí kó gbé òbú àbúrò ẹ̀ ní kọ́lọ̀ fi sáàbù bọ̀lìrè ọmọ ọlọ́mọ tó ti kọ́ training ní India. Àwọn India ní míṣà náà ṣe máa ń jọ. Mo jẹ́rìí ẹ̀ ó tẹ̀ sójú ẹ̀ fún gbogbo yín. Ó ní Ṣadé èwo ló tún kù ní female inú ẹbí yín kó gbé wá kí n tún tẹ̀ sí. Ẹ̀yin lẹ lose now. Ó tó wọ́n mú Ṣadé tóun náà lọ dó ẹ̀gbọ́n ẹ̀ òun náà ṣe ní dó àbúrò ẹ̀. Àbúrò ẹ̀ tẹ́pọ̀ ojú ọwọ́ ló fi gbọ́bẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yìn ọwọ́ ń sìn wọ́n á ní virgin ní kòdókórí wọ́n ló jápọ̀ stina ní Ṣadé Ọlátúnjí jápọ̀ stina ẹ bá ń kọ́rúkọ ọmọ yẹn jáde àti morúkọ ẹ̀ àbúrò Ṣadé jápọ̀ stina ẹ̀gbọ́n ńkọ́ òbódùnbẹ́mu òbófẹ́gù wọ́n ní wọ́n ti ẹ̀rí sáìsì yín bí kọ́ máa sandwich okó bíi mẹ́rin ni wọ́n á rọ sí rọ́kó sóbò yín kò kan èmi. Yes, Àbíkẹ́ sọ bẹ́ẹ̀ kò kàn mí ìsọkúsọ yìí náà ló máa ń bá dé. Yes, oko kan kind. Ta ni o mọ̀ pé orí ọkọ̀ torí ọmọ. Àbúrò Ṣadé irọ́ ló mi pa ìdí òòtà ẹ o. Irọ́ ló mi pa ìdí òòtà ẹ o. Ọmọ 16 years irọ́ ló mi pa. Èké ló mi ṣe ìdí òòtà ẹ o. Tani o mọ̀ pórí ọ̀tọ̀ torí ọmọ gìṣì. Tani o mọ̀ pórí ọkọ̀ torí ọmọ. Irọ́ ló mi pa. Èké lẹ́mi ṣe ìdí òòtà yín yo. Ìdí òòtà ẹ o. Ìdí òòtà ẹ. Ìdí ò lè ta ẹ. Ọmọ yẹn ò ń ṣe 16 years adult ni. Ó ti ń gbé pọ́nrọ́ jẹ́nsì kò lè ju èjì 10 years old lọ bó ṣe ń jẹ́ ní Ṣadé ṣe ń jẹ́ yes. Wọ́n lose. Sori láìfẹ́ ọkàn wa torí jẹ́tọ́ ní it's my punani. It's my punani. Kò tún bá mi máa fi punani mi ṣe after all it's my punani. Mo tẹ̀ tún ṣì wò láì níjọ́ mẹ́ta. Agreed, it is your punani. But in this case, why did you bring your punani case to social media, to Esabod? You don't expect all the viewers to be quiet. Either it's your punani or not. You decided to storm our cyberspace with this news. And this is a general site. Anybody can comment about what we hear. Yes. So this is what we heard about a particular person called Folashade Olatunji. And we all have freedom to our expression, opinion, advice, criticism over this very case. So what the heck? Because you said, who authorized you? You gave you the audacity to treat my case. Remember, it is a 2-person case here. It's not just your case. We got the case through Bọ̀lìrè, and we have all right to treat it. Okay? Get that into your skull, girl. Àwọn ẹbí apín òkòdó, pínkòdó. Àwọn apín òkòdó. Yes, I saw. Àròyìn náà. Blogging era lawa. Ẹ ti wá pé gbogbo wa ni blogger. Ìyá yín Àṣàbí is a blogger. Oh, you big chicken, I'm a blogger. Yes, remember I'm a blogger.
Yeah. A blogger can take up any case. I am a blogger. Yala Yamo is a blogger. She started cyber person. Yes. Polody is a blogger. Akinbayo Dele is a blogger. You know what I mean? Olosho empowerment. You are a blogger. So let's all cross-blog each other. Loud. It's all about blogging. Shameless family. Yes. I told you the other time that you need to give your aged mother some time. Take care of her. Don't abandon her. You left your mother right there in Nigeria, sick, while you came for this bastard of a woman, that disgraceful element called Elizabeth Party. Oh, so sad, girl. Your mom was on the sick bed. On the sick bed. The aged mom that wanted you not to fight the other time, so you can actually leave her, abandon her in Nigeria in the care of your boyfriend. Have you not got sisters? Have you not got siblings that can take care of your mother? A boyfriend that has not even married you. Eti overpower, eti over shoulder. Pẹ̀lú oríṣiríṣi task. Pé ilé àwádùn ọkàn ní fẹsẹ̀, ilé àwádùn ọkàn ní ṣẹbẹ̀, ilé àwádùn ọkàn ní fọ ìgbẹ́. Oh. Tó bá fẹ́ tán kọ́ kí ni ó wà fún? Ẹ mọ̀ ní kó máa gbaṣẹ́ kíá yìí ni permanent kíára. Ẹ wà mọ̀ fún ní allowance permanent kíára. Hey, don't worry, I'll be sending you some pounds. Just take care of my mother. Bá ń de pampers bá ń de di fún. Ó bá jẹ́ ìyá yín ni bó ṣe máa gbé kéèsì yín náà rè. Báwa náà ṣe máa gbé kéèsì yín nìyẹn. Ẹ gbàgbé wèrè. Nǹkan tẹ́ máa ń ṣe fáwọn èèyàn àwa náà fẹ́ máa ṣe fún yín kẹ́ máa mọ bó ṣe rí. Ìkà ní gbogbo yín náà. A pín Okodo family. Pín Okodo family. Ẹ̀gbọ́n do ó bá ti rẹ̀ sábúrò àbúrò do ó bá ti rẹ̀ sí ìyá rẹ̀ ó do dídó lóde o wọ́n do nínú ẹbí ẹ ló kọ́ ẹ̀sà wọ́n do bọ́ọ̀lì rẹ̀ má bínú pé yẹ̀yẹ́ ń tèmi bá dé mọ́ kí tó ní polódì ọmọ mi ada kí wọ́n treat kéèsì tó níbẹ̀ mi sí ò bá ẹgbẹ́ kéèsì yẹn wà láyé fàyà lórí social media. Yeah. Àwọn ndoko tí ó yẹ. Ìgbà tí ìyá Ṣadé Eloquenza wá sí London, ọkùnrin méjì ló wá kí ìyá Ṣadé Eloquenza. She was actually dating Biyi, the guy that was married in America, while she was dating this new guy, Bolly Ray. So it wasn't as if she was honest with him. She was not honest with him. No, she was not clean with the guy. She was dating both of them at the same time, both Biyi and Bolly Ray. Remember when she said, this guy came so months. This guy, Bolly Ray, brought her mom so months. Remember, Biyi was part of the fight that happened when she came to beg me in London. I told you that Biyi was warning her in America. So apparently she was dating two people. This is another fact I would like you guys to keep. I would like to bring your attention to it. She was dating both Biyi, the married man in America, and she was dating Bolly Ray in India. If you look at the time difference, look at it. When did she dump Biyi, the married guy in Yankee? When did she say she was dating Bolly Ray? So she was dating two people at a time. And she brought Biyi to say hello to the mom. She brought Bolly Ray from Nigeria. Shoton, we stand for the truth. And the truth shall set us free. So much you have up your sleeve. Women Empowerment CEO. You should be crying. I cry for your team. I pity them. I pity them. You have every right to live your private life. But why did you bring it to social media? I've got my private life. We all have our private life. Whatever it is that does not concern anybody. You don't deliberately bring it to social media so you can get empathy from people. Empathy, my foot. You're just a loose ass, girl. Oh, need control. You sleep about. No wonder we go do a shuku wati kwarun arun bogu. Bẹ́ẹ̀ni, ìdókúdó yìí náà ni. Èèyàn bá kúrú jù a máa sọ ní di rárá pátápátá.
olóṣó Togri empowerment àti Stolo Anini kidnapping stealing empowerment giveaway Sunday ọmọ òṣàgbàfọ̀ kò ṣiṣẹ́ ó fojoojúmọ́ kẹ́rù wọlé àwa sọ tó bú gbogbo àwọn ará Manchester àwọn ará Manchester àwọn èèyàn yìí most of àwọn tó wà ńbẹ̀ wọ́n ti ra lé káàkiri sí Manchester àwọn dúdú bíi tiẹ̀ ni wọ́n jẹ́sẹ̀ jẹ́ tún padà sórí ìwọ ẹ padà sórí ìyàtọ̀ stride down Àbíkẹ́ back to jẹ́sẹ̀ Ṣadé ti gba tẹ̀ bí 4-in-1 ni mo fẹ́ máa ṣe fún yín 4-in-1 Àṣàbí Ẹlàbúnkì Jẹ́sẹ̀ àti Elolagatin bàbá ìwẹ̀ yìí mẹ́rẹ̀ẹ̀rin kẹ́ ṣe fídíò fún mi ìran ìyá yín fídíò yín ò ń dùn mí bọ́njọ́ tí n bá tún ti bọ́ta bá jẹ́gùn bá tún ti gùn mí gbogbo yín kẹ́ tún get ready kò ń dùn èmi táyà sí ọmọ kan ń bú yín kí n tèmi àtọmọ wèrè kan wo arára ńlá lásàgá máa fún ẹ kọ̀ lọ stop the fuckery ni stop the fuckery ẹyẹ ṣọ́ọ̀ṣì yamayama káàkiri ẹyẹ bayé jẹ́ ẹ ti bá yí ọmọkùnrin yìí jẹ́ already ẹ̀yin lẹ mọ́mọ́ ẹ fi òbò pussy you suffocated him with pussy you supplied him pussy and you deliberately asked your niece to supply him pussy why would he not oblige that push you pushed him he will oblige the movement. He's a man, he is not impotent, he's got erection, blood is flowing in his body. So when your niece decided to be a bloody seductress, what do you want him to do? To be less of a man? Hell no, girl. You should fuck the fucking hell out of that shitty pussy of your niece. Yeah, that's how it goes. Àbúrò ẹ ló lose. Àwọn ẹbí apín okodo ni ẹbí yín pín okodo ẹ ti mọ̀. Bàbá Ọlọ́mọ ẹ kọ́kọ́ ṣì rìn wọnú ẹbí yín. Ẹ̀gbọ́n Ado, àǹtí Ado, àbúrò Ado, ìyá Ado. Ọlọ́run ò ní jẹ́ kí ẹ okó àwọn ọmọ ọlọ́mọ. Ọlọ́run mà ló yọ bí ìlú Amẹ́ríkà. Wọ́n ti decap ẹ̀, wọ́n ti yọ orí okó ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ nítorí pé Ado fàyà ni. Bí Ṣadé ṣe ń do ní ọmọ deliberately pass ẹ̀ sí ọmọ ẹ̀gbọ́n ẹ̀. Tọ́mọ ẹ̀gbọ́n ẹ̀ bá do tán yẹn náà tún gbé fún ìyá ẹ̀. Gbogbo wọn máa do ní dídò yìí ni. Bọ́ọ̀lì rẹ̀ olóko ṣúgà orí yọ okú ẹ̀. Okú ẹ̀ ìbá ti relé tó bá gbọ́ ilé ló lọ tarara ilé ló lọ tarara oko bọ́ọ̀lì rẹ̀ ilé ló lọ tarara bó bá dẹnu wá ṣe ròyìn ohun Ṣadé ṣe fún ẹ bó bá dẹnu wá ṣe ròyìn oko bọ́ọ̀lì rẹ̀ bó bá dẹnu wá ṣe ròyìn ohun Ṣadé ṣe fún rẹ bó bá dẹnu oko bọ́ọ̀lì rẹ̀ àní ohun Ṣadé eloquence á ṣe fún ẹ bó bá dẹnu wá ṣe ròyìn ilé ló lọ tarara oko bọ́ọ̀lì rẹ̀ ilé àdópa yìí ni ẹ má bínú sí mi ọ̀rọ̀ yìí náà ni orí ló yọ oko bọ́ọ̀lì rẹ̀ tí ò relé tààràrà àwọn ẹbí tí wọ́n mọ kódó they would have finished the prick swallow the prick heat up the prick and let the dick see the way to heaven. Oh yeah, how can you be sleeping with a man you pass your niece onto him? Who is next on the line? Ó yẹ kí bàbá yẹn béèrè tó bá ṣe tó yẹ kó mórí okó yẹ kó gbọ̀n báyìí kó tún gbọ̀n báyìí tó bá ti dà tán lára àbúrò ẹ̀ á ní next a máa gbọ́ fún yín báyìí next tí yín bá yín nìyẹn wọ́n dákójọ fún yín nú ẹbí yín àwa sọtẹ wá sórí ẹ bẹ̀bẹ̀rẹ̀ mi ni káyé omijé ojú yín ẹ̀yin òpùrọ́ yìí irọ́ tó máa ń pa irọ́ òfò tó máa pa kiri yẹn náà ni mo ń bí mi nú kó máa parọ́ ṣì ní òótọ́ ní ẹnu bí ìyá yín ṣe ń parọ́ lẹ́yìn náà ṣe ń parọ́ kò tẹ̀ ẹ́ kọ́ tẹ̀lé ìyá yín mọ́ honestly only fools are the ones remaining on that woman's program with the ones that are mocking her. Because there are a lot of people on the program that are still mocking her. They make jest of her so much. Ìyá yìí ń parọ́ ṣá. Ó parọ́ fún wa ńjọ́ sí. Ó lábìkẹ́ ló bá yí ọ̀rẹ́ ẹ̀jẹ̀. Kò tún kí ń ṣàbìkẹ́ mọ́. Ó tún yọ ó tún lábìkẹ́ ni. Ó parọ́ náà gbàbìkẹ́ lọlé. Ó ní Wòlíì Káyọ̀dé ti kú. Ó ní Détọ́lá kìíní kan. Ó ní Lágbájá máa kú. Ó ní tàbíkẹ́ bá dé òun á jó ewé. Kò ṣe gbogbo wọn pé irọ́ ṣe bá ti yín jẹ́ báyìí. Bukky Jesse náà ẹ̀rí bọ́rọ̀ ṣe ń kọ lẹ́nu.
ìgbà tí mú ìwà bàtà tó sọ fún pé olórí burúkú ara ẹ̀ ó jẹ́ lọ tọ́jú ọmọ disable tó gbé dání torí ẹnu yín lẹ máa fi ń bú gbogbo èèyàn ìwọ Bùkọ́lá ló lọ ń gbé ọmọ gbogbo èèyàn kan ní HIV ìgbà tó bú ọmọ tiẹ̀ jẹ́ kọ́ lọ sá kúrò lórí show sorry mo yàtọ̀ láti dé I'll say you again. You're just a nuisance. It's not me that you, Bukola, or Elizabeth, Yanini Evans, Jesse will threaten on social media. I will not just remain on social media. I will make myself physically available for you at Piccadilly soon. And I will do live video. And I will remain there. I want to see you perform your worst. You don't dare me. I can be really daring. I'm not the Emi on checking you. Ma duro komu mi ono mi le ma gba bi to ti to so ke tin ba nwe kini kan. Èmi máa gẹ ṣi wá ká ìyá ẹ̀ mọ́ bí tí ìyá ẹ̀ bá wà nítorí mo fẹ́ wo worst tí ìyá ẹ̀ lè ṣe fún mi. Mo dẹ̀ máa jọ ẹ́ lójú bí mo sọ yẹn mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ. Ìjọ́ tí má ti lágo gbangada mo ti dé Manchester mo fẹ́ wo worst tó máa ṣe. Mo gbéra mi wá bá ẹni má dúró kó mú mi. O mọ name mi number 1. O mọ rin mi. So ìwọ sọ bí tí ìyá ẹ̀ wà kémi wá bá ẹni kò jù bẹ́ẹ̀ lọ. Èmi ò ní fọ́ọ̀mù bí tiẹ̀. Àwọn èèyàn ti mọ̀ pé tó bá ń sọ̀rọ̀ ó yẹ kó máa yí mú sẹ́ńtò olóṣì. Bí ẹ kò lẹ́mi jagaba bí ẹ pé tí jagaba bá túlẹ̀ mí ìyá yín gbé wọn bí ìyá yín re ìpọ́nrí máa kọ́kọ́ ìyá tó bí yín wọn ìbí re mi ní sọ́jú yẹn lọ lórí ibẹ̀ yẹn máa kún ẹ̀ lára soon kò jù bẹ́ẹ̀ lọ jẹ́ ká fìyẹn lẹ̀ pé mo ti satisfy wish ẹ̀ ń bẹ̀ yẹn pé she's making herself physically available to your zone lọ́kọ́lẹ̀ bí n ṣe sọ yẹn ìyẹn gàrájù ni tibẹ̀ má yiri yẹn ma make ara mi physically available for you ìyẹn ti lọ now back olórí Láfíúdì olójú wíwú lábẹ́ Esther ọ̀nẹ́ ọmọ ìrankíran ọmọ ìyá lásàrò lápapá ròdù àwọn ọmọ ẹ̀yìn ajíwẹ́rẹ́ àwọn ọmọ ẹ̀yìn olórin àmọ̀ ìyá ẹ̀ rí mo ti sọ fún ẹ pé ńgbà táwa ń jọ ibo nìyá ẹ wà ìgbà tá ń jọ Return of the Mac have been missing you where were you ìgbà tá ń jọ pull up to my bumper baby pull up to my bumper baby where were you fucking Lafunky you lose heart you local idiots ibo no wà lórí street nígbà tẹ́mi Àbíkẹ́ ń jẹ́ Sunday render voice tá mọ̀ ìyá ẹ̀ rí ìwọ ọmọ aláta jápajàpa onítìró lójú láti kékeré ẹ̀ tí màá ọmọ aláta tó máa ń lé tìró tó máa fọ́ṣẹ́ àgọ̀yìn sínú wọn tó máa dúró báyìí lẹ́yọ kọ̀ọ̀kan bígbà tí irun hallelujah sọ́bọ̀ ògo òun ni wọ́n Láfúnkì wọ́n játijàti olóòórùn ní ẹ̀ Láfúnkì olórí Láfúnkì olè ìdọ̀tí Baltimore arẹwà tó yẹ kó máa pè ní òbúrẹ́wà Baltimore tó ń yọ olórí kúrò nínú orúkọ òkè iṣẹ́ Akínyẹmí I keep telling kí ni orúkọ Fisáyọ̀ ẹ̀yin èèyàn inbox mi ní orúkọ Fisáyọ̀ mo fẹ́ change orúkọ ẹ̀ fún mi orúkọ Fisáyọ̀ bàbá àwọn ọmọ ẹ̀ ni kò máa jẹ́ àbí kò máa jẹ́ Esther ọ̀nẹ́ Unutago, you hear me? So your father's name is not Akinyemi. You got to change the thing, God. Okay? You are not Akinyemi. Why? Why do you want to clash the Wadi family's name? You have a family name. Why can't you just go and answer your father's name? Esther or Ne? Are you so ashamed to answer your father's name? Lafunky. Come on, La Trader. Your father's name is not Akinyemi. Stop going about saying, I am for me Akinyemi, because you are not married to Akinyemi. He has so many wives. Bẹ́ẹ̀ni mo bá kábíyèsí tiwa Ọlọ́run ọmọ ni àfi bí King Gucci kábíyèsí Gucci wa náà ẹ ṣá mọ̀ àwọn sẹ́ẹ̀tì kan náà ni ẹ tẹ́ pé tẹ́ bá gbé ìṣẹ́lú náà ẹ ṣá mọ̀ àwọn happening king ni ẹ mọ̀ àwọn ọba tó ń jẹ́ àwọn ọba àsìn àwọn ọba àgbàlódé àwọn ọba chop your knuckle Àbíkẹ́ gba chop your knuckle gba àmà claw chop knuckle we now hug àwọn ọba tó máa embrace èèyàn wọ́n hug èèyàn wọ́n tún pẹ̀kẹ́ ní ẹ̀kẹ́ kò ṣe àwọn ọba tó máa kó sí gbogbo àwọn kíní ayé àtijọ́ iná ayé ò lọ bẹ̀ yẹn mọ́ wọn ọwọ́ rẹ̀ gálíà tó bá ti pọ̀ jù mọ́ ń bà á nu àwọn ọba mi sì tó bá wọ jíìsì tó ń gbé ẹ̀rí King Gucci pẹ̀lú K1 ní Amẹ́ríkà ẹ̀rí bó ṣe múra ni ó múra nicely ó filẹ̀ kẹsẹ̀ ọwọ́ kẹ́kọ̀ọ́ fi dá mọ̀ kọ́ bá ẹ ṣàmọ̀ àwọn tó bá ti rí ti mọ̀ pé èmi ò jẹ́ bá wọn fojú dọba torí ẹni tó bá fojú dọba
àwo wọn jẹ́ fojú di wọn because wọ́n mọ̀ pé àwọn ọmọ ọlá ẹni adé ni eléyìí not until they put on those royal regalia and look heavy ẹgbà nígbà tẹ́mi ń fẹ́ I treat him like a king. I treat him like a king. Mi mọ̀ ká sọ bẹ́ẹ̀ ká ní wọ́n láti máa fọwọ́ kọ́ba lọ́rùn ló ṣe. I treat him like a king. So why did you miss it? Nuisance moral. Why were you chased out of the palace? You never even got a chance to walk to India or to sleep in there for a day. Not to talk of chasing you out. Right? Let's be realistic here. You never slept in the palace for one day. He rented an apartment for you outside the palace. You're not even fit to sleep in the palace. Asshole. One man share oro rí fáwọn ìyàwó ọba ó lè pass oro yẹn torí wọ́n ti pé tó máa fẹ́ gbé kíní yẹn kọjá lórí pussy ẹ oríṣiríṣi àwọn spam náà máa bá ní orí ìdí ẹ wọ́n ya dá padà torí tí ó bá fẹ́ kí oro ìdílé àwọn ọba gbé ẹ jẹ ìwọ go ní lọ tẹ́rìsì ó lè ní kó gbẹkú bẹ̀ yẹn lóru. You know what I mean? Èmi Àbíkẹ́ ọ̀gá ńlá ìbínú voice ṣé wo ohun Seriki kini ọlọ́pọlọ tó pé jù òun ló ń bá ọgbọ yín sọ̀rọ̀ èmi ò gbé ṣẹ́ràn ìyá ọmọ anybody o ẹ̀gùn mi ti gùn mí lẹ́ni Bùkọ́lá Jesse ni ó bá wèrè lọ́yàn ó ti bá wèrè lọ́yàn gàgẹ́ gbogbo yín lẹ́dẹ̀ máa jẹ́ ń bẹ̀ ń bá ti ṣe tán fún yín sí ọmọ kí mo máa sí ẹ̀yìn ọ̀pù ni irú alẹ́ yìí sì ó ti ṣọ́ọ̀jù pé kó ṣì wọlé tó wá fẹ́mù lórí social media ó máa bẹ́ bọ́ta ìyá ní Àṣàbí abẹ́ bọ́ta fún mi là fún kì á tún lọ wá àwọn ẹlòmíì á tún fún wọn lówó á kọ script fún wọn script ayé mi tó rò pé òun ní á ní ẹ bá mi bú dáadáa ẹ bu ẹ sọ pé kò lẹ́sẹ̀ ẹni kò ní ìwé ẹná ti mú ẹ ló máa ń dókó ẹni kò lọ́kọ ẹ ló bímọ àlè ẹ ní story mi àmọ́ story tí mo fi ọwọ́ sí báyìí máa kú sí wo bí ṣe máa dìímú rè máa fẹ́ yín dìímú máa fẹsẹ̀ kúlọ̀ ẹ̀ máa fi gbogbo ọwọ́ mi gbé kán máa fi dìímú mọ́lẹ̀ pé ẹyin èyí sì ń gbọ́ yìí mi ní fílẹ̀ ọ̀láìtàlá ìgàrájù lórí ẹ̀ ẹni ìyá ẹni òfò ẹni àdánù níyí là Judas la traitor làbáyé jẹ́ làsọ́rọ̀ ẹlẹ́nu lórí kán má gbá àṣírí ẹ̀ àṣírí ọ̀hún wá kọ́ ló ti wá tú jágbajàgba lẹ́sìn lélẹ̀ fún gbogbo wa ẹ̀yin ọmọ Oòduà nǹkan tẹ́ bá ti lè dúró tí ẹ má bá wọn ṣe ìwọ tó bá mọ̀ pé lẹ́mìí tó bá ní odó kó mẹ́ẹ̀ẹ́dógún sọ pé odó náà nìyẹn kí ni ìyá wọn fẹ́ ṣe tó bá ní obi mu àlè sọ pé mo bí náà nìyẹn tó bá ní òrí jẹ sọ pé mi ìrí jẹ náà ní kí ìyá wọn gbóúnjẹ wá fún mi mọ irú àwọn èsì yẹn ibẹ̀ lẹ ti ń gé ní confidence yín ẹ rí pé Bùkọ́lá Jesse sí àwa gan láti ya lóhùn òun náà bọ́ta àwọn èèyàn máa bí pé olórí burúkú láti January tí Jagaba ti kó bù ẹ́ this is July ṣó ṣẹ̀ṣẹ̀ yí dìde nù sa òkú ni resurrection of Oluwabukola Elizabeth Anini Evans Jesse from the pit of hell. Yeah, where were you when I started with you since December, January? Oh, niesi. Ìgbà tó rí pé Fọláṣadé ti padà lẹ́yìn ẹ. Pé ta ló tún kù báyìí tí ó bẹ sọ̀rọ̀. Ó yá tètè ya rẹ̀ lóhùn. Make I borrow myself voice small because this girl Jagaba go finish me. Jaga sexy. Jaga misa, Jaga class, Jaga pretty. You don't get it. Or tó bá lọ forúkọ mi pé Jaga wèrè, mo máa pé Jaga wèrè. Oh mad gan ni. Àgbà ọmọ mi mad o. Èmi gangan mo mad o. Ọlọ́run gara. Amani. Torí yín dé nítorí wèrè ilé mo kan nítorí ènìyàn ṣe máa ń ní títà. Torí wèrè takere wọ́n máa ń ní tilé ńgbà mi. Wàláì gara. So ẹ ṣe wá sí yín. Ani mi ò ní dẹ̀yìn lẹ́yìn yín Bùkọ́lá. You have bullied people enough in Manchester. They are tired of your bully act. O ti mú ìyá kan lẹ́nu jọ́ mẹ́ta o ti lọ bẹ́mọ̀ ìyá yóò bẹ̀rẹ̀ sí ní bú ìyá yẹn ní Manchester pé òun ló wá fún mi ní information. Ó mọ̀ọ́mọ̀ ìjà ìbí ló máa ń jà káàkiri gbogbo ọjọ́ ayé ẹ̀. Oníbùkọ́ ìgbà yìí lọ́lá ló wá ta information ẹ̀. O tún parọ́ mọ́ bí Bọ́láṣadé náà gbogbo wọn náà máa wá ta information ẹ̀. Gbogbo àwọn tó ń ta sí yẹn wọ́n wọn ò ní information ẹ̀ lẹ́nu. Tó bá mú àwọn ibi tí mo ti ń gba information ó yẹ kó lọ bínú para ẹni. O tún máa dáhùn lọ́sàn yẹn ní mú ìwà òṣèlú fún mi information ẹ̀.
of course ó bú Múyìwá lójú méjèèjì ó ṣèkà fún ó di dandan tó bá ní information rẹ lọ́wọ́ á ṣe kí ní àkàjáde dànù ni. The guy has been quite enough for you all. That's bullying. He has not responded back to you. You keep pointing the bad finger at him every now and then. Ọ̀rọ̀ wọn àti ìyàwó àti family ẹ̀ bóyá ọjà wọn ọjà kò fucking kọ̀yà láyé ọmọ anybody. Ẹ ti gbé bó ṣe wù yẹn ẹ̀dẹ̀ fílẹ̀. Ẹ fílẹ̀ mẹ́ bó bá ṣe wù ló ṣe máa live life ẹ̀. And next thing ó ti di pé òun ló tún gbé information ẹ̀ wá fún mi. Kò ṣe ní gbé ẹni tó bá nà kan lára máa ta ni. Èmi gan ṣì ń bẹ̀ o. Jọ Múyìwá cyber husband wàá gba ìfà òyìnbó òṣìpọ̀ tó yẹ kó fún mi lórí ọ̀rọ̀ ọmọ yìí ó ń tù mí gan o ó ń tù mí gángan o tí ìgbélẹ̀ mi ṣe bẹ́ẹ̀ ọ̀nà kí ló máa cost mi wọ́n máa ń pè é Mr. Lábòlábò èmi kan lè jẹ́ kó láwọ́ round lára mi kó ṣáàtì fún mi níbò yìí náà ni Ọlọ́run ìbò yìí ló bá dé wà láìsí o kò sí ohun tí ń lè gbélẹ̀ láti fi gba info ẹ̀yin boys tẹkùn lórí láì bẹ́ẹ̀ bá ńlá mi lílá yìí náà ni wà láì fún yín session kankan ṣe ẹ ṣáà ti fún mi lọ́rìn jìnnà nípa jésè Esabod Làfúnkì àti Ṣakúrú máa gba àpín òkodó of Sango Ọ̀tà of Manchester àti Sango Ọlọ́run lílá yìí ni wàá gba yọmọ mi Andre òun náà ní Múyìwá jọ cyber wá lámì o Ọlọ́run cyber lílá yìí ni èmi ò tẹ̀fẹ́ kó jẹ́ cyber lílá tó bá gbé original lèmi lọ́wọ́ mo sọ lójú polodi pé wàhálà ìjẹ́ òun lámì lílá yìí ni kí ló máa ń pè náà Mr. Lábòlábò ọmọ àlè ó lá anything ó dùn jẹ́sẹ̀ olórí ibú ọmọ yóò kò rí lá Múyìwá ọ̀la ẹ ọ̀làlá má bínú Múyìwá mo tún ti fún ẹ lórúkọ pàdé mi náà ní mọ̀ fi pa ni Mr. ọ̀làlá lálá wàláì àwọn ará Manchester wọ́n wà after ẹnu ẹ ọlọ́mọ ẹ̀kọ́ dá òbòjọ́ fún tọ́ǹgì ẹ débi pé àwọn ọ̀rẹ́ ọmọ wági báyìí níbi ìtajà nítorí àwọn òbò yẹn àwọn contaminated pussy àwọn ní titi Bukky Jesse contaminated o ní ti Fọláṣadé bọ́ọ̀mọ ẹlòmíì báyìí lọ gbẹ́nu sí rorẹ́ asomọ́yàn ní ọ̀fun àti ní àwọn òórùn ibẹ̀ tó máa jáde lára Bukky gan àánú ẹnu ni kò ní jẹ́ kó gbé rorẹ́ súnmọ́ ẹnu Múyìwá Ọlọ́run ọ̀fọ̀ ni mo fún ẹyẹ òpàdé mi tó bá ti débẹ̀ kò ní àánú ojú ò jẹ́ kó tọwọ́ bojú àánú ẹnu ò kì í jẹ́ kẹ́nu kó rorẹ́ látàbẹ́ tó bá jẹ́ nǹkan wà bẹ́ẹ̀ ni àwọn yẹn máa padà ní Ọlọ́run ọ̀fọ̀ ni mo fún ẹyẹ Mr. Lábòlábò wà gbà yìí àlímọ́ Bello ó tún ta sí pàdé mi gbogbo ẹ̀yìn ọmọ èjè ni mo ní kí bọ̀bọ̀ yìí lá ó máa láyín pa ni tó bá ṣàti máa fún wa ní info lórí ọ̀rọ̀ ayé Bùkọ́lá Jesse gbogbo bó ṣe jáde ó ti fún wa ní nọ́mbà ike tán ṣe odù sí ń jọ sí àwa ti mọ̀ pé àwọn ọmọ mi ń ṣaṣẹ́ iṣẹ́ rẹ̀ ń dán àwọn ọmọ mi dẹ̀ fi ń ṣayé lọ bọ̀ kí wọ́n Bùkọ́lá Jesse kó wá lọ máa ṣe bí alára bí ẹ kó ń ṣiṣẹ́ ló fi ń kó Ferragamo wọlé a máa sọ fún ẹ pé ẹ̀dá padà àwọn òwe gẹ́sì àwọn ọmọ wa tó ń ṣaṣẹ́ tó wo iṣẹ́ bá wọlé ẹgbẹ́ ẹ jẹ́ kémi Jagaba gan kí n jẹ́ ń bẹ̀ àwọn ọmọ àlẹ́ ó ti bá mi pé Múyìwá ní ọ̀làlá ẹ bá fi wọ́n sí ọ̀làlá wọn Bukky Jesse náà òun náà ọ̀pálẹ̀mọ́ ni ó lè nìyẹn palẹ̀mọ́ Bukky Olúwabùkọ́lá Elizabeth Anini Evans ọ̀pálẹ̀mọ́ one Jesse yèyé àwọn gbéwìrì of Manchester Bukky ló ń jẹ́ bẹ́ẹ̀ ó jalè burúkú ó lè yìí náà nìkan àtòun àtẹ̀yí tó jíró lẹ́sìn jọ sí ó lè ní gbogbo wọn ẹ mọ̀ pé ìyàwó náà ń jalè tí ìyá wọn bá gbé sórí èèyàn tẹ́ bá ní ẹ̀ lówó ó máa blackmail yín ni pé iye báyìí lòun fẹ́ gbà bẹ́ẹ̀ bá dẹ̀ fún wàhálà ni fún Esabod so ó lè ní gbogbo wọn jà irọ́ ó lè ní ó lè di ẹbí Làfúnkì náà a lè tági yẹn pẹ̀lú kí yẹn máa dá lérú kó máa báyé jẹ́ kó máa ṣe kébékébé oníkébékébé yẹn ò fi bẹ́ẹ̀ jalè ká má parọ́ nǹkan tí yàn bá ṣe ni ká ló ṣe ìyẹn ò fi bẹ́ẹ̀ jáde bọ̀ kó máa ṣàtàché ibi tí wọn bá ti pé kó lọ ya ọ̀nà lọ sínú club ó lọ ya fọ́tò àwọn boys kan ló lọ gbé fọ́tò wọn sórí àwọn yẹn ò dẹ̀ mọ́ rí wọn ló wọ níbẹ̀ dọ́kàsì Olúmúyìwá tèmi ló fi ń pààyàn pàdí mi ọmọ Akíngbadé àìrọ́ má bá mi fún yàwó ó ní ẹni tí mo fẹ́ fún mo ti rẹ́ ẹni tí máa fún ó máa fẹ́ yàwó lórí wọ́ọ̀lù yàwó ò rán anybody tó bá ti kọ́lẹ̀ is a single guy
You have seen his divorce letter? Yes. So he's a single guy. Anybody lè fẹ́ ọmọ anybody. Kò bá nǹkan ti fẹ́ yàwó mẹ́fà rí. Oníyàwó márùn ibì kan ló ti máa bẹ̀rẹ̀. Èmi gan ti fẹ́ fún oníyàwó mẹ́fà rí. Ọmọ mẹ́fà kò mara. Èèyàn kan ló sì máa gbé sílé gbẹ̀yìn. He deserves to be happy. Kò bá jẹ́ obìnrin náà ni. Bọ̀ kí a máa ṣe kébékébé ni ò dáa. Kí ni big deal ńbẹ̀? Èwo ni big deal? So fucking what? We all deserve to be happy at the end of the day. Sharing gbogbo àwọn Jesse yìí náà, ẹ̀yin ò bá máa clip okoju yẹn lọ. Ìjọkànjọkàn lọ́lọ́ máa pèsè kíní fóun náà. Ṣagilégbo, eléyìn burúkú. Tóun náà máa kẹ́yìn yọ lọ́wọ́ ní. Ẹ̀yin Jesse, I love you. Why can't we just collabo and just be one? All this one you are doing on social media, I can put an end to it by asking for your hand in marriage, and that is it, you know? You just lock it up and nobody will remember that your life has once been messed up like this, and that's the end. Òun náà pé yín ẹ̀yàn tún ti jáde sí gbogbo àwọn interlocker ẹgbẹ̀gbẹ̀ yẹn. Okay, since this is where my life will end, I will gladly say yes to your proposal. Hey, yeah, no matter. Àbíkẹ́ Jagaba. Ọlọ́run, ìmẹ́ni tó gùdù nínú Bọ́lírè àti ọ̀rẹ́ mi mú ìwà lílá yìí náà ni. Bọ́lírè jẹ́ ọ̀sọ̀ọ̀sọ̀ skill yẹn fún wa. Kábí wéra wọn, ìwọ̀n bá jọra wọn náà lábí rẹ̀ra hàn. Ọ̀la ẹgbẹ́ má bù pàdé mi o. Mo kàn fẹ́ sọ fún Bukky ní pé o fẹ́ wá máa lá mú ìwádìí kò kúkú jẹ́wọ́ torí pé o ti gbé súnmọ́ rí nínú mọ́tò níjọ́ tó bá ṣe kó mọ́ tẹ́ ń lọlé oníbọ̀dá mú ìwá kí ni máa fi san gbóre ìwà àti láìdí ọ̀rẹ́ tó bá yí ẹ̀jẹ̀ lórí social media ń jọ sí lẹ́jọ́ lọ lẹ́jọ́ sóúnjẹ kó lè mọ́ ó ti ta sórí ẹ̀ kó mú ìwọ ni ta sórí ẹ̀ fún mi máa fọyàn fọ etí ẹ̀ wọ́n máa fọyàn fọ etí ẹ̀yìn ó máa dà pé yàn ní stroke ni kò ní takí ni máa bínú sí òun gọ́mọ̀ kí máa bínú sóhun kí lẹ̀ sọ yìí tí bá ní orí mú ìwà bá díẹ̀ jámi tó kùtùkùtù a ní màmá ẹ̀ tún ti bẹ̀rẹ̀ nìyẹn a ní èjè ó tún ti bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ nìyẹn màá ní wàhálà mi yìí náà ní ilé fẹ́ lọ́rùn lẹ̀ a lẹ́pọ̀ bí bread and butter cyber husband ìyá ti blọ́ọ̀gì ẹ̀ ìyá gan ti fẹ́ panasúkú ẹ̀rí orí ló yọ ọmọ mi lọ́wọ́ ìyá ayé ẹ̀yin ọmọ ewé nǹkan rẹ̀ máa ń wù yìí bójú Ṣadé ṣe ràn mọ́ Bọ́lírè náà nìyẹn Bọ́lírè yẹn fine boy ní ẹjọ́ ẹ̀yin ọmọ mi tẹ́ bá ní the husband tẹ̀yin mọ kọ́kẹ́tẹ̀ ní fún ọkọ yín níṣẹ́ kíára pé kó máa bá yín ṣe kíára yìí ẹ wá bẹ̀ mí Àbíkẹ́ máa introduce yín sí Ọlọ́run máa introduce yín sí jẹ́ iṣẹ́ TGM má bá yín sọ fún á dẹ̀ máa tọ́jú yín Bọ́lírè ọlọ́mọ mi Ondo nasty and bastard. Ọlọ́run. Ẹnu bínú orí àpẹkẹ ọmọ mi. Ọlọ́run ìrọ̀lẹ́ yìí máa bad gan. Ẹni yóò ṣe mí bí ìsọkúsọ pé àkíní máa yẹ fáwọn ọmọ yìí pa o. Ẹ jẹ́ ìsọdágbù ẹ̀fẹ̀. Ilé wèsì sweat mi. Ilé wèsì tó ẹnu mi nítorí àwọn aṣíèrè bíi Bukola, Elizabeth, Evans, Indokoku, Ongoko Ṣagese. O lè rí customer, I'm telling you. Ibo láti rí customer. Ìgbé rí ò ní burú. Gbogbo àwọn tó géjẹ lóko ń jọ sí tó di cap orí oko wọn. O rò pé wọ́n tún gbé wá bá ẹ. Ó lò ṣì. Alárùn ọpọlọ, onígìrì, ọmọ ní convulsion. Ìwọ gangan nídìí owó disability. Wọ́n bá yẹn fọ́mọ ọ̀rẹ́ kan máa fún wọn náà ni. Ó yẹ kẹjọ máa gbà ní. Káyé, èmi ló fẹ́ fipá. Sorry mi ò lè yí ẹ. Wá gbá yìí kò lè bọ̀jẹ́ kọ́ fún Bọ́lírè nọ́mbà ẹ. I like people that licks my place. Àwọn ọmọ mi Bọ́lírè ó ń la something. Mú ìwà ni ọ̀làlá one. Bọ́lírè a máa ṣọ́ra àwọn boys tó jẹ́ ọmọ èjè a máa fún yín lóye ní tẹ́ bá ṣe lè lá nǹkan ni. Bọ́lírè ni ọ̀làlá two ẹgbẹ́ bàbá mi rántí oyè wọn. Mú ìwà ọ̀làlá one. Bọ́lírè ọ̀làlá two. Ẹ̀yin boys wo lẹ tún kù tẹ́ ńlá nǹkan Olúbàjòdà Kébìdà gbogbo yín dẹ̀ gbórí wọlé kí fún yín lóye ọ̀làlá three. Àwọn kan tún wà Labo East la máa pa wọn yẹn àwọn lílá specialist ní Labo East àti laborator wọ́n labo anything laborator wọ́n lakú ọ̀la
ọ̀rẹ́ mi kan wá mọ́ ní Ọlọ́run ìgbọ́dọ̀ dárúkọ Brian bí báyìí ló yẹ kí n máa pè ní laboist ọ̀nà ojú mi ló ṣe kòrókòrò ọmọ mi ńlá nǹkan. ẹgbà mi ó wà láyé orí ẹ pé Bọ́lírè Ọ̀làlá of India Múyìwá Ọ̀làlá Global Ọ̀làlá Global ní kẹ́ bá visit Múyìwá Global Ọ̀làlá one ẹgbà yẹyẹ ọmọ mi ẹ bá ti rí èmi àti ẹ tá ti lẹ̀pọ̀ pátí báyìí tájọ́ ń bọ́ àbá ìpàtí ẹ̀ wọ́n ní báyìí èèyàn tí màmá Ọ̀làlá one Global Ọ̀làlá one ẹ fẹ́ bujú bẹ́ẹ̀ lọ́ọ̀lọ́ ni ẹ máa lọ lábò yín lábò ewé lè fẹ́ kọ́ lábò yín nù yín gbogbo yín náà lè fẹ́ kọ́ lá òbò yín ẹ rí nǹkan kan fi bu géèmù tó wà nílẹ̀ sí you wash my plate I wash your rod ni wàláì ẹ rí pa àwọn mi sí you know la plate no game ni Ọlọ́run principle of the game newest game táwọn girls in play sí principles of the game boys have to go by it you don't go by it then you are a failure oh they participate so irú ọmọ mi sìn Ọ̀làlá one global ẹ bá fi sí o global ọ̀la ó láwọn jù ẹ bá jẹ wèrè ọmọ mi aláyípa àwọn yín afọmọ lọ́wọ́ àwọn bíi Akínbáyọ̀délé tẹ bá rí ọmọ mi Akínbáyọ̀délé sójú ẹ lápá mi ìdèrè jẹ lọ́mọlọ́mọ pamọ́ mi lọ́wọ́ ẹ lè pa Akínbáyọ̀ ọmọ lòun náà wàhálà Akínbáyọ̀wọ́ náà ọgbà Ọ̀làlá 3 Ọlọ́run ní jẹ́ kẹ́ lọ kó sí Fọláṣadé lọ́wọ́ o Ọlọ́run mọ̀ jẹ́ kẹ́ lọ ní disability of the rod ó bá do ó bá sí rẹ̀ sábúrò o yẹn tún do ó bá sí rẹ̀ sí mọ́mì o ó ti do Ọlọ́run àwọn ẹbí àpín okódó ẹbí ìpín kódó oh my azadari ọ̀rẹ́bù mi ni ọ̀rẹ́bù kí ni o lè rẹ́bù ẹ rárá kọ̀ǹga ló bá dé èèyàn kan já sí kọ̀ǹga bá já sí kọ̀ǹga bá sí kọ̀ǹga sí kọ̀ǹga kọ̀ǹga sílẹ̀kẹ́ kọ̀ǹga kọ̀ǹga ká ṣé èèyàn máa ń já sí kọ̀ǹga kọ́ ló rẹ́bù mi orí yín ti burú ara ọmọ mi ń sìn ìtàn bàbá àgbẹ̀ kọ̀ǹga tó lọ́gbẹ̀ kọ̀ǹga a ní ìgbà tó gbówó ṣẹ́ kọ̀rọ̀ kókó fún yàwó ọlọ́kọ̀ fọ́mọ yàtì torí pé ó ti débẹ̀ rí o pòpò a ní ẹ má bá wí bá so ibi owó gbà wá ló gbà lọ fowó kànga dí kànga fowó kànga dí kànga tó ń gbà Ọlọ́run Ọlọ́run jẹ́ parí ẹ̀yọ́ méjì nǹkan tó bá mọ̀ jẹ́ wà láìké pa ọmọ Fọláṣadé ìvẹ́sì owó ó ìvẹ́sì àsìkò time Ọlọ́run èké yìí Ọlọ́run èké pa mí èké ò ní pa mí gbogbo yín wá serious lórí polodi ẹ wá ní wọn kò kí ló jà ó lè tán serious èèyàn láwọ àwọ wà available ó dẹ̀ kó bu awọ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀yẹ̀ ní ọ̀rọ̀ gidi kí ni ẹ̀ṣẹ̀ nú ẹ̀ ọmọ ọlọ́mọ ń dá sùn ẹ̀yin ọmọ mi tẹ́ jẹ́ boys lórí eje ṣò ẹ̀ ní sùn lébi wàláì àwọn boys àwọn ọmọ mi ò lè sùn lébi how can you sleep without meal when a meal is available seducing you doing all she can to get a lay and my boys will not sleep hungry ẹ̀yin ọmọ yìí jẹ́ ọkùnrin ẹ̀ ní sùn lébi gbogbo ọjọ́ tẹ́bí bá ń pa kíní yín bó bá róúnjẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kíní yín ò ní kó oúnjẹ yẹn wà láyé ẹ mọ̀ la ni àwọn laborist àwọn laborator àwọn Ọ̀làlá general Ọ̀làlá mo sì máa fẹ́yàn kan ìyẹn ló tún wá sí mi lórí torí èèyàn kan wà wọ́n ló ńlá ìyẹn tún lá nǹkan ju mú ìwà lọ general Ọ̀làlá la máa pe Paris ló ń gbé general Ọ̀làlá ọlọ́ general Ọ̀làlá nílùú Paris wọ́n níyẹn náà lá stupid and bastard ẹgbà mi o
Ọlọ́run ò ní jẹ́ kí àwo mi kó lọ fọ́mọ́ àwọn general Ọ̀làlá lọ́wọ́ o àwọn Lálá 1 Lálá 2 àwọn ẹgbà mi o Tósìn Adéyínká ìgbà yìí lọ́lá àkọ́kẹ́ tèmi àfíjú cleaner wọ́n níṣẹ́ cleaner ló ń ṣe ọmọ mi ò ṣàgbàfọ̀ kò ṣiṣẹ́ ó fojoojúmọ́ kaṣọ wálé kò wá sàn kọ́mọ mi máa ṣe cleaner kó má láṣọ púpọ̀ kó máa ṣe kí ni ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ̀ Bùkọ́lá Jesse ó ní ìgbà yìí lọ́lá yẹn ṣe mọ̀ pé cleaning ló ń ṣe àwọn èèyàn yẹ kán wò pé ọmọ yóò mọ̀rọ̀ sọ ṣá àwọn ọ̀rọ̀ tó máa ń dùnyàn làwa fi ń bùyà ẹ̀ how can you call someone a cleaner lu òyìnbó gbà tó mọ̀ pé iṣẹ́ tó yáyì ni iṣẹ́ tó pé tẹ́ cleaner bá kó yẹn dé Nàìjíríà àwọn bank manager mi wọ́n tí gbàrú ẹ̀ lóṣù kan ìyàn ń ṣe èbú ẹjẹ́ tún gbé yín kúrò lórí Ọ̀làlá kí Báyọ̀délé ní I am single ladies make I dey Akínbáyọ̀ tó bá ń gbọ́ everybody you go wundo wàá gba general Ọ̀làlá worldwide àwọn ọmọ mi wọ́n ń là nǹkan jù tẹ́ bá ti láwọn boys tó ń bá yín sọ̀rọ̀ ṣé wọn kọ́ máa ṣe báyìí tó bá bá yín sọ̀rọ̀ wọ́n wà wọ́n ṣọ̀ nìyẹn o. Wọ́n fẹ́ la yín ló ń jẹ́ bẹ́ẹ̀ sáyìn àwọn Ọ̀làlá nìyẹn tó bá ti ń lá ló wá lip wọn lẹ́ẹ̀mẹ́wàá ẹ̀sìn máa pé he carry the trait of Ọ̀làlá 1 ẹ bá dẹ̀ ti di pé ń pọ̀ jẹ́ tán pé léyìí general Ọ̀làlá ni mú ìwà general Ọ̀làlá ọlọ́mú ìwà máa pa mí ní èyí tó bá fi lè wọ́n sọ ẹ́ lórúkọ ni òpàdé mi má wo bẹ́ẹ̀ o nǹkan tó pè ẹ́ ni mo bẹ́ẹ̀ pè jáde pé yes what if it's actually a general Ọ̀làlá Ọ̀làlá 1 so fucking wà ara àwọn quality rẹ̀ táwọn ẹlòmíì máa ń wá nínú ọkùnrin gidi nìyẹn o ọkùnrin mi ò ní ability láti jẹ́ Ọ̀làlá o Ọ̀làlá ló sì rẹ́ni wàláì bí pásítọ̀ ìmáàmù gan bọ́ bá mọ̀ láti wọ́n máa ń sọ̀bọ̀nù ní o gbogbo yẹn jẹ́ lọ lying school of àwọn Ọ̀làlá training school àwọn tí wọ́n mọ̀ ṣe tán ní tán bá tẹ àwọlẹ̀ fún wọn tán máa kọ́ ya wọ́n sí díẹ̀ báyìí ó tẹ̀sí bí iyọ̀ àmì ilé jẹ́ Ọlọ́run nítorí yín wọ́n ti dá skúlù lé ibi tó ti máa kọ́ yín bí wọ́n ṣe ń la lílá yìí ló rẹ́ni ẹni tí ò lè la wà láwọn ti sọ ìyàwó nùnú yín o ẹ̀yin boys ọmọ mi ẹ máa Dorcas you have to take that statement back General Dorcas má fi ọmọ mi pàdé mi pa rárá ṣọ́wọ́ pọ́ ọmọ mi lẹ́yìn méjèèjì máa bínú sí má torí pé ó ṣojú ẹ̀ sì kó lọ máa ní general Ọ̀làlá tá ló ń pè bẹ́ẹ̀ ìyẹn pàdé tèmi ọlọ́jọ́ pa mí lórí ẹ̀jẹ̀ ṣò nǹkan tí Bọ́lírè tó ọ́fà ẹ̀gbọ́n àti àbúrò nìyẹn lílà yìí ni ẹ bá ń gbọ́ àdùmádẹ̀kẹ́ o yálùmọ́ ìwọ̀n tí bàbá ń jẹ tí èlé fọ́mọ jẹ àmọ́nùdílé àwọn eloquenza Fọláṣadé ẹlọ́lọ́gẹ̀tìn Ọlátúnjí Bọ́sẹ̀ Akínoṣó àwọn amọ̀ fún ọmọ jẹ bí ìyá ṣe ń jẹ ọmọ jẹ wàláhì bẹ́ẹ̀ gbọ́n bá ń jẹ sì máa bú fún àbúrò náà jẹ bábúrò bá gbedele àmọ́ pé ẹ̀gbọ́n mi wá dán díẹ̀ wò ní nǹkan tí mo gbé wálé yìí is allowed in their family na normal thing kó bá òun kó bá ta kọ́ lóun ó wà dìbọ́ǹkì nǹkan tí mo sọ yìí kí ni máa bú Jagaba yẹn ìmáa bú kòkó àwa ọ̀rọ̀ lórí evidence làwa fi ń sọ̀rọ̀ yìí ìwọ̀n ẹ̀ṣẹ̀ la sọ
torí bó ṣe ń lọ nùdílé àwọn Jésè náà nìyẹn tí Jésè bá ti rí ẹ̀gbọ́n ẹ̀kọ́ tó lọ́kọ bó ṣe máa lọ gba ọkọ yẹn ní owó ẹ̀ tó máa bá dá ìbànújẹ́ sínú ẹbí wọn so that ẹ̀gbọ́n ò ní ní ọkọ ànídálẹ́ àbúrò náà ní ní ọkọ ànídálẹ́. That is Bukky Jese's ability to ruin wherever she cites happiness. I'm telling you. Hey, your body, your money, not my own, oh, baby. Abba, 40 million for my country, yeah. For my body, oh, baby, yeah. You gotta for me, yo. Do that music up for me, let me dance more for my, yeah. Let me jakara, yeah, yeah. Baby, I love you. Hey, you don't know my day, Baba. Take me down. I see a Gucci, but I'm not you, Baba. Yeah. Gotta pay me, yo. Yeah. Jagaba yìí ló ti yàwọ́ nothing do me Bukky Jesse ìwọ ló ń fẹ́ fún ló fẹ́ para rẹ̀ ìrọ̀rùn lọ̀rọ̀ bá dé fún Jagaba Ọlọ́run ọba ń gbọ́ ìrọ̀rùn báyìí lọ́lẹ̀ dáadáa yes ìwọ́lá ìrọ̀rùn ló bá dé Jagaba wàá gbáyì wàá pẹ́pẹ́pẹ́pẹ́ wàá dògbò wàá dàgbà ẹni robi sí ẹ̀wọ̀n ní jèrè gbogbo ẹni gbẹ́gbọ́ tó kálẹ̀ torí ìwà Àbíkẹ́ Jagaba fúnra ara wọn báyìí náà máa kó sí wọn á kó sínú ẹ̀ wọn á bẹ́rì wọn sínú ẹ̀ gbogbo ẹni tó gbẹ́ kòtò yá torí èmi Àbíkẹ́ àbáwọn tíìmù mi wà láì fúnra yín lẹ́sùn sí ẹ̀sùn sínú ẹ̀ iná tẹ́ bá gbẹ́rẹ̀ fẹ́yẹ gúnugún àlẹ́yẹ̀ mi iná fi ń sùn Àbíkẹ́ mo ti sọ gbogbo ẹ̀yin àṣebàjẹ́ ẹ ò ní gbà yìí láéláé ẹgbà mi ò fàájì ò ní ṣe sí oyin léṣe this boy come here come and give me some water from the fridge mommy kò bá ọtí dé ní alẹ́ nítorí pé àwọn àjọ̀nú tó ń bá mi rìn ní èní àwọn àjọ̀nú no alcohol ni ìdí ẹ̀ no alcohol àbágbà àjọ̀nú no alcohol bó bẹ́ẹ̀ di ọwọ́ aago 10 tí bá máa ṣe show 10 àwọn àjọ̀nú mọ́ tí kò gbé sọ̀n kò ṣáyó jàmàjàmà Ọlọ́run ẹlẹ́dà ìmú ìgbàlẹ̀ máa ti wà lẹ́rẹ̀ máa wá bọ́ sí orí ọ̀rọ̀ ayé là fún kí ọ̀bàyé jẹ́ eléyìí Bukky Jesse ló jẹ́ mi ọ̀pù ìrọ̀rùn ní máa ń bá dé o mo ya bọ́ síta nígbà mo gbọ́ tí wèrè ní ìwà kẹ́kì ìwà mú ẹ̀ Jagaba máa rí pé mo jẹ́ ní ìṣẹ́ tó bá bí ẹ̀rẹ́ pàtí tẹ bá wà kò jẹ́ kí mo Jagaba tí bá ní sọ́mù bẹ̀ kí bá yí ẹ̀jẹ̀ òfò ọjọ́ kejì ẹ̀jà thank you is that your no tí ṣe bẹ́ẹ̀ ẹ gbà mí o báwo nìyàn ṣe mọ́ ń dédé bẹ́ sí orí kíní láì ṣe pọ́rọ̀ kún ẹ̀ ṣóhun lẹ́nu kún ẹ̀ ṣàṣẹ rárá bó ṣe máa ń bẹ́ ìgbẹ́ wèrè kọ́ máa lè sọ pé nice
After all, Folashade came out for her the other time. Now it is Folashade's turn. Did she come out for her? Did you get that? You know? Gimmick. That drama. I wasn't talking to her after all. I came out this morning to address Folashade and Lola Gatsin's case. And the next thing she came out for me saying, Mama, ko jade oran mi o. Mama jade fun yin, aunty jade. Arin di ton po mo nu e lanti omo nu go. Arin di gba o gbopo nu pon. Oba n gbabo pon. So n gbe to Muniru ati Ambali ni ìlú Manchester. Sure. Ari ya yin, are yin omo. Olórí ibu tó tún lohun wà ní Baltimore. Àti e torí yin gan. Sure. Gbogbo ilé ayé yín irọ́ ni, irọ́ kí ló dé? Ṣé wọ́n fi irọ́ ṣe yín ni? Ṣé wọ́n fi irọ́ ṣe yín? Irọ́ ti bà ti yín jẹ́. Ẹ bá tún máa bọ́ tàǹtì ẹ̀tẹ̀gbé tó sọ tó pa mí lẹ́nu. Ó kọ́ mọ̀ tí náà jáde ní pàtí yẹn. Ó kọ́ mọ̀. Ó mà ṣe fún láìpẹ́ ẹ̀wọ̀n. Why did you turn off my TV? Your what? It's on. When are you going? When are you going to finish? I'm still on. So, ẹ̀yin èèyàn mi. Ṣadé ni o, kò respect anybody lórí social media. Ẹ̀gbọ́n rẹ̀ Bukky ẹ̀yin Brumpam náà sì àbọ̀ síbẹ̀. Ẹ̀yin chomchom, ẹ̀yin Nachi, ẹ̀yin Grimpam, ẹ̀yin Nacho, ẹ̀yin Jesse, ẹ̀yin Brumpam panchompam. Bẹ́ẹ̀ ni ìpè ọbẹ̀ kò sí ń tọ́ sí. Ẹ̀yin Dracula, ẹ̀yin burúkú wọnú gò jẹ́ yọ̀. Ọmọ irọ́ la bí Tòkunbọ̀ irọ́ bá yé jẹ́, firọ́ da yé rú. Ọmọ abọ́dẹ̀rìn, ìmùlẹ̀ Fọkọ́ṣadé. Ṣakuru máa gbà. Bẹ́ẹ̀ ni mo pè ọbẹ̀. Píkódó Muniru alias Ambali Àpọ́kódó apasi oko of Sangota. Oko yìí náà ni wàrà ẹ̀yin boys kan tẹ́ máa fi oko dálẹ̀. Ọlọ́run jẹ́ kí apá oko gan kí ó kà. Ẹ parika. Abemi Àbíkẹ́ èmi tí ń rọ ya yín ẹ bá bù mí láti sí wọn ní ẹsẹ àwa lẹ́kọ̀ọ́kan náà lè mo máa ń bẹ̀ yín pé tẹ́ bá ń wá píṣòbò mi ojú pùnánì mi ẹ tẹ́ bá ń gbé ta mo fẹ́ mi ẹ mọ̀ pé mi mo pẹlẹbẹ ó easy fún mi láti wora mi pẹ̀lú mírọ̀ mi ń ṣe ìyá yín tó ní òun tí ẹ fẹ́ wo bínú bẹ̀yẹn ṣe rí òun wá fi ìka sínú ẹ̀ òbò òun ti wá jẹ́ kí ni òbò òun ti wọ́n dẹ́mọ́rẹ́jì ó wá dé yín pọ̀ báyìí. Àwọn ọmọ mi tó ń ṣàṣẹ Ọlọ́run tó bá gbọ́ free zone lòbó wọn máa ń wà no tó fi ẹni sọ tó fi wọlé ìka kan náà fi ń tẹ̀sí ẹbí ti ya yín àwọn ọmọ mi táwọn ọmọ ìsìn bá jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn lásán wọ́n ti mọ̀ pé free zone ló wà lẹ́gbẹ̀ẹ́ àwọn iná tó fi ó máa ti rẹ́dì. Ìyá yín ó rí pé nǹkan kò mí lábẹ́ òun mọ̀ pé kíní máa ti kú tẹ̀yìn kẹ̀ ó wá fagídí fíńgà rẹ̀. Àbíkẹ́ ara ìyá wọn ti gbẹ̀kọ́ ó ti rò pé Gaddafi máa padà wá Gaddafi ó padà wá títí ó lóun wá gbé mírọ̀ òun wò pé kí ló dé ilé iṣẹ́ má ti wọ́n dẹ́mọ́rẹ́jì fáínálì kẹ́ ó lóun wá mú middle finger òun wá tí bọ̀ òbú ẹ̀ ti di pensioner òbú ẹgbẹ́ mi òbú tí wọ́n pension lábẹ́ yá ẹgbẹ́ mi ẹjẹ́ mú omi ilé wa kú ilé wa kú lórí ọ̀rọ̀ Àṣàbí o ó lóun wá mú ká
òun fi ká sínú ẹ̀ báyìí ààrẹ ti gbẹ̀kọ́ burúkú ìkágò ráyè rún wọlé gbogbo awọ ọbẹ̀ ti ṣe kí ni ó ti danú lẹ̀ ó wá fẹ́ máa fáwọn boys ní impression pé ìdí òun sì ṣe ọ̀pọ̀ ní kí ara kójọ irú ara àwa Jagaba báyìí ara ọmọ mi àwọn sharpshooter kí máa dárúkọ bí polo gbogbo ara wá sí wà àwọn akọbọ wá ìbọn ìka tó bá ti bọ ara Tòkunbọ̀ tí ò wọlé awọ ọbẹ̀ ti fàyà ó ti dẹ̀ táwọ́ bá ti rọ ọ̀tọ̀ ní káwọ́ rọ ọ̀tọ̀ ní káwọ́ fún pọ̀ awọ ìyá yẹn ó ti rọ gbogbo ẹ ti rọ wálẹ̀ jákàjàká ó ti rọ ó wá di ojú ẹnu ọ̀nà ìka ò aráyè passing àwa sọ pé ní mo wẹ́ ọdọ́gbọ́n pa àwọn boys wọlé ni ẹ má wà rẹ́ fún mi kẹrẹ̀ kí bóyá kìíní kankan mo ti rẹ́rìn kó ló ṣe ó patronize àwọn boys with style ó fẹ́ fún wọn pressure pé ara òun sì dìpọ̀ èmi àti pàdé mi kan lájọ́ ń wò pé àwọn òbò nínú tó fi free zone ló pé títí ẹni láíláí gbogbo tó fi náà máa gbà lọ́wọ́ ẹni máa ráwọnú ara Tòkunbọ̀ torí gbogbo ẹ ti dáwọ́ dẹ̀ kò yẹ kó fún pọ̀ o ó ti shrink ó wá ẹ mọ kí nǹkan ti dàálẹ̀ káwọ́ yẹn wá rọ kó wá di ojú ẹnu ọ̀nà ojú bọ́dà ó di ojú bọ́dà yẹn gangan ni ọmọ mi analysis yìí náà ní Àbíkẹ́ Jagaba ọlọ́run ló yọ bọ̀rọ̀ Gaddafi màmí tí wọ́n dẹ́mọ́rẹ́jì ọjọ́ ti pẹ́ ọjà tí ò ṣe kílèmù kò ṣe kílèmù kò dẹ̀ ṣe clear ní kọ́sítọ́ọ̀mù mọ́ ní ọjà Tòkunbọ̀ owó dẹ́mọ́rẹ́jì láìpẹ́ ọjọ́ Irish ape Àbíkẹ́ o ọ̀rọ̀ yìí náà ní nǹkan orí kan mọ́ yọ mí ẹ̀yin ọmọ mi ẹ̀rí ìgbà tára yóò gbà àwọn ọmọ yà sọ pé òkè ṣèṣì tí ìyá wa tí ò lè rọ́ọ̀kì ní ìjẹmọ́ ẹ̀yà jẹ́ kí àwọn ọmọ kàṣí zónù títí wálẹ̀ ká máa gbọ́n jẹ́ anyhow irú Bukky Jesse náà sọ ti gbọ́ pé ó máa ní convulsion hypertension máa mú ní abẹ́ pọ́rọ́ kò sẹ́ni tó fẹ́ patronize ẹ̀ mọ́ irọ́ lókù tó fi ń gbé kó tó bàtà lọ máa búyàn ọmọ èèyàn kan lè ṣe ẹbí wọn yẹ kan bí pé kí lọmọ tiẹ̀ ní kí nìwọ ní gbogbo ọkà tó ń ṣẹlẹ̀ lórí irú tí Nkechi wà láì òun àti ọmọ tó wà ní Dublin tó ń ṣe ẹmọ Ìbàdàn Ajara àbí kí náà ń pè ọ́ ẹ̀yin tẹ́ ní láìfù tẹ́ bá yé jẹ́ tán ẹ wá máa fò kiri I am doing women empowerment àṣírí gbogbo yín tó tọ́ fa bàbá kù díẹ̀ káṣírí àwọn ọmọ mi ègè kó tú Ọlọ́run á sì bò táwa ṣílẹ̀kùn oore tuntun fẹ́mi ṣílẹ̀kùn oore tuntun àlùbáríkà ọjọ́ ẹni wàlùbáríkà ọjọ́ àná báwa ṣílẹ̀kùn ilẹ̀kùn oore tuntun lọ́lọ́run ṣí fún àwọn èjè lójoojúmọ́ wà láì ó ti ṣí kan darí fún mi láàárọ̀ yìí tí mo lọ gbádùn tí mo dúpẹ́ tí mo ní alhamdulilayi rabbil alamin màá ní ó ṣe ó Jésù a ò máa yíyọ́ bí ṣe máa ń kọ́ nìyẹn ìtùyìn ifá ìtùyìn ọ̀pẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀ mẹ́ta lọ́kan ni mí sí Ọlọ́run ọba ẹgbà mi ò sí oyin ti yàwó àwọn ọmọ mi ọ̀làlá ọ̀làlá tù general lálá ẹ má gbàgbé orúkọ yín o ọ̀làlá 3 Okay, let me read Richard Olalekan says our new tactics and gimmick is to be resharing a old video that has little viewers to the present one. So that's what she's doing now with just few viewers. Kò lérò mọ́. Ibo ló ti fẹ́ lérò. Anirọ̀bà títí wọn jẹ́. You need to hear Bukola Jesse today said, who are those people taking pictures with me? You all should take a look at this video again. Are these not beautiful people spraying me? Look at it.
náà ni o. Ọkọ yẹwé. Yes, báyìí náà ni. Ṣé rí? Wọ́n ní ọkọ yẹwé báyìí náà ni o. Báyìí náà ni. Báyìí náà ni tùǹgbà. Ọlọ́run. Àwọn aṣọ tó Bukky Jesse ní. Àwọn àwọn ló ń bẹ ẹ̀yà fọ́tò. You see, she's so fond of kó máa kó àwọn èèyàn pọ̀. Àwọn tó lè rà ẹ́. Ìwọ tó bá tà kó fi ẹ́ ràtùpà tó sọ pé wà jítan náwó Bùkọ́lá Jesse tá ní ẹ́ tá ń bí bàbá ẹ̀ àwọn wo ni rán ẹ. Ẹ̀yin náà dẹ́ pa ọkọ Maria ẹ̀gbọ́n ẹ̀. Ìwọ ló gbé girlfriend fún ọkọ Maria ẹ̀gbọ́n ẹ̀ tó fi di pé girlfriend poison máa yẹn ó pa. Gbogbo ọkùnrin inú ẹbí yín lẹ ti pàdílé Jesse lẹ ti bà tí wọ́n jẹ́. Àwọn tẹ́ ẹ pa wọ́n sáyé. Ìwọ yìí náà dẹ̀ ni tọ́n bá wá lọ́wọ́ àbọ̀ ìwọ ló ń pa wọ́n. Olóṣì. Ìwọ máa jẹ́ gbogbo èèyàn ló máa fẹ́ bú. Àwọn olóńgbẹ ẹ̀yà fẹ́tẹ̀ o. For àwọn èèyàn gidi beautiful people. I was overwhelmed with the kind of love tí wọ́n pọ̀ lé mi lórí ní party yẹn. Wọ́n já mi gbà mọ́ra wọn lọ́wọ́ ni aunty èmi náà fẹ́ bá yín ya picture aunty èmi náà fẹ́ wò yín. I was so happy. Èmi gan lè deal pẹ̀lú crowd yẹn. My PA and others had to be, you know, controlling the crowd. Ẹni sọ̀rọ̀ celeb lẹ ń bá ya photo Olú ọmọ tó sọ gangan. Mo torí pé mo fẹ́ràn àwọn fans mi. Mo make sure pé gbogbo wọn pátá ni mo dúró bá ya picture. Nǹkan tó ń dùn ẹ́ nìyẹn. Ìwọ náà fẹ́ di celeb òjijì. I will be doing a giveaway Sunday. Kí ni wèrè ani ní giveaway? Olè. Olòṣì ọba ayé jẹ́ ọmọ òfò. Kí ló ń giveaway? Gbogbo èpè ẹ tó ṣe pátápátá ọ̀rọ̀ òdì tó sọ pátá láwọn tó láyé àtàwọn tó lọ́run máa bẹ́ẹ̀ ṣàṣẹ sí lórí ọ̀rọ̀ ayé ẹ̀. Gbogbo àwọn ọmọ ọlọ́mọ innocent children tó ń gbé ṣépè. Gbogbo wọn pátápátá lórí wọn máa takò ẹ́. Èpè tó ṣe lórí wọn á jẹ́ títí á ràn nínú ara ẹ̀. Wàá wọ̀ bí aṣọ á ràn nínú ara ẹ̀ bí ẹ̀jẹ̀. Á jẹ́ tí ẹ gbogbo ọ̀rọ̀ òdì tó sọ pátápátá Bùkọ́lá Jesse lórí àwọn ọmọ kéékèèké gbogbo ẹ̀ pátá ló máa jẹ́ tí wọn Bùkọ́lá Jesse àti ìdílé àtọmọ ẹ̀. Back to sender tó bá dìgan la ṣe fún ẹ lórí ẹ̀. Who are you? Ó parọ́ jù. Èmi lọ kó Mọ̀tínà jábọ́ lù mí lẹ́sẹ̀. Àwọn tó wà pàtí yẹn gan tó bá gbọ́ kàn máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ni. Àwọn bodyguard ló tẹ̀lé mi jáde bí 6 pẹ̀lú gbogbo àwọn crew Jagaban. Ṣé tèmi náà wá tẹ̀ wá fẹ́ fún mi mọ́ọ̀tì ṣọ́mà lẹ́mi CEO ní máa kó mọ́ọ̀tì dání. Ó yẹ kó wo orúurọ́ tó ń pa kójú tiẹ̀ Bùkọ́lá Evans Jesse ó lè yẹ̀yẹ́ mẹ́ṣọ́ àwọn aníní àwọn gbéwìrì Manchester. Manchester is a beautiful city. It's been peaceful. In the history of Manchester, táwọn dúdú ti ń gbé bẹ̀, wọn ò rí ẹnikẹ́ni tó lọ bà orúkọ Manchester jẹ́ báyìí nítorí ju ìwọ Bùkọ́lá Jesse lọ. Ìjọ tariwo máa kọ́kọ́ lágara nínú Manchester. Ìwọ Bùkọ́lá Jesse ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ Láìdé tó gbé gbogbo photo everything sórí Facebook. Ìgbà yẹn WhatsApp ò tí sí ni o. Ó bá ṣe worse ju ètè mi ṣe fún Jíbìkẹ́ lọ pàápàá. Torí ètò ṣe yẹn náà worse. O print orúkọ wọn àtọkọ àtọmọ wọn gbogbo ẹ̀ nítorí social media. Kò yẹ. Àwọn ọmọ mi tẹ̀lé mi àwọn àpékẹ́ àdé wà ńbẹ̀. Olórí Sílípẹ́ wà ńbẹ̀ gbogbo wọn ya padà nù. Wọn bá mi kó drinki. A wá jẹ́ pé ìwọ játijàti olòṣì. Èmi náà tó bá fẹ́ fún CEO gan ní drinki. Ẹ jọ̀ọ́ o. PA wà. Ṣé iná máa kó drinki pé CEO yín ló máa kó drink? You need to hear the kind of lies she was telling. And she took to Martina. She was hiding it. Kí náà ti ń ṣòkú Martina wo pálí ènìyàn lẹ̀lẹ̀. Ojoojúmọ́ ni máa gba Martina wálé sórí. Wo. Mélòó ni mo fẹ́ múnú Martina tí ẹ mú Martina tó bá fẹ́ gbọ́. Ẹni tó bá mọ̀ mi máa sọ fún ẹ pé Jagaban ò kí mú Martina. It blocked my tummy so I don't take it. And you know I'm so slim and shapy. And I would like to maintain my shape, my beautiful model figure. You know what I mean, girl? I'm sure you are begging to have those statistics that I've got. You know? As a 6-footer. Slim. A size 10, 12 slim shady. Busty like that, you know? I'm not flat-chested. I've got bum. I've got front. I'm blessed with this pretty face as well. With so many other attributes.
n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ dá lẹ́nu mi ṣáká ṣàrìndì mo ní good sense of dressing mo ní very good sense of humor. I am blessed in so many ways to the glory of God, right? So it's not someone of my own caliber, my own class, my personality that will go stealing Mortina. Ọ̀rẹ́ òjẹ́rí jásí náà tó ní èmi lọ mú nǹkan oṣù oògùn ìyá tí ẹ fi oògùn lé ẹ lọ́wọ́ ni Bùkọ́lá Jesse ìyá ẹ fi oògùn lé ẹ lọ́wọ́ oògùn tí ìyá máa ń ṣe kiri sáwọn ìyàwó bàbá ẹ̀ káàkiri láti pa wọn láti bá tí wọn jẹ́ irú àwọn ìyá Màríà bí kan run wọn ẹ bóyá fi lé ẹ lọ́wọ́ òun ló ṣe rò pé èmi Àbíkẹ́ èmi á lọ mú nǹkan oṣù ẹ yá wèrè ni nǹkan oṣù yẹ kí ni máa fi ṣe náà ṣógún àìkú ni àbógún ẹ̀mí gígùn àbógún àìpérí ẹ̀yìn àrìndì amukun mẹ́kọ̀ọ́ ó rọ́rọ̀ gidi sọ ọjọ́ ta ti ń bú ẹ ta ti ń gbé proof jáde wo ni wọ́n fẹ́ sọ àrìndì ọmọ òfò ìjáde fún ẹ nàjẹ kìíní kan fún ẹ wo ẹ̀mí àfẹ́ ẹ̀bọ́lé yìí tó túra wọlé yìí mo tún ní kó tún lọ máa mú gbogbo àwọn fọ́tò everything àwọn tẹbí ẹ a tún máa bẹ̀rẹ̀ ọ̀sán yìí new season pẹ̀lú Láfúnkì ẹ ní wò ó tán gbogbo àwọn tó kọ́mẹ̀ntì lórí iṣu ẹ everybody lọ́sàn yìí ẹ máa kó fọ́tò wọn bọ̀ bẹ́ẹ̀ àti orúkọ wọn ẹ ní wò ó tán ṣe ọ̀pẹ́ yìí sí blọ́ọ̀gì wa tán kò sí nǹkan tẹ fẹ́ blọ́ọ̀gì mọ́ new season blọ́ọ̀gì rẹ fáwọn fans ti tiẹ̀ gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ pátá àwọn fọ́tò ẹbí wọn mo ti ní kọ́kọ́ wọlé fún mi ẹ jẹ̀bi pé comment àní style yín àwa náà fẹ́ lo style yín abẹ́ káwọn fans yín kọ́ mọ bó ṣe máa ń rí kọ́ níyẹn lọ pé bó ṣe máa ń rí wá o ẹ bó ṣe máa ń rí gangan lélẹ̀ ká fẹ́ bẹ̀rẹ̀ new season episode 4 ẹ ṣáàmọ̀ Àbíkẹ́ versus Esabod and cohort èmi Àbíkẹ́ kan yìí náà ni inú mọ̀lẹ̀ ńlá tí ń dagbóru igi ìrókò ńlá tí ń migbó kìjì Àbíkẹ́ náà ni mo tún ti débi ṣe Monday mo fẹ́ bẹ̀rẹ̀ bàbá new season wàhálà pẹ̀lú yín bí bá ṣe tán ìwà padà sórí original show mi whereby tí mo mọ̀ ran àwọn èèyàn lọ́wọ́ a máa gbà wọ́n lọ́rọ̀ yànjú irú Igúnnibéṣe Dada NHS a máa ní láti fi ẹjọ́ ẹ̀sùn níbi tó ti ń ṣiṣẹ́ àti níbi tó ti ń ṣiṣẹ́ security lálẹ́ wọ́n máa bi léèrè gbogbo ọmọ pé mi yìí tá sí gbogbo bóyá ń sọ̀rọ̀ mi ní dálóhùn because no entity ni kò deserve ọ̀rọ̀ mi ó ń wá fẹ́mù ní ọtí ní gbogbo nǹkan tó máa ń ṣe lórí wọ́ọ̀lù ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní kò ń réjì èèyàn bíi 10-15 wọ́n ní tòun náà ń wá bíi tí crowd wà pé ta ni máa bú ti máa fi lórúkọ o ìní fún ní fèmì ẹ̀ no ìyá yín Àṣàbí èmi ni mo fún nírú fèmù tó ní èní yìí kò jáyé báyìí rí tó bá máa blackmail àwọn èèyàn náà bí kan fún ní 10 euro 20 euro bí 100 euro àríwá ẹ̀rí àmọ́ nísìnyí Esabod ti ń blackmail wọ́n ti ń fún ní 200 kó tó di pé mo wá já àwọn èèyàn sí pé kò ní dáa fún ẹ jẹ́ kó gbé ní ti ń pa yín ẹ̀ gbọ́dọ̀ fún ní kọ́bọ̀ wọ́n wá fún kọ́bọ̀ mọ́ ewé ò tà mọ́ egbò ò tà mọ́ ó wá kanra kiri bí ajé elékùrú anyway season yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ̀yin tèmi Àbíkẹ́ máa lọ sinmi díẹ̀ sí tó bá tún di 10 o'clock mo fẹ́ káwọn tèmi lamẹ́ríkà ti dé kí gbogbo létí kún ṣọ́ṣọ́ṣọ́ màá tún wá bẹ́ẹ̀ tẹ́ bá gbọ́ kébí bombastic ìwà bẹ̀rẹ̀ another bombastic session ní aago 10 lẹ́yìn ọ̀rọ̀ dé ní orí Bùkọ́lá Elizabeth Evans Anini yèyé mẹ́ṣọ́ àwọn olè nílùú Manchester Jesse àti Elolagatin mo ṣì retí kẹ́ Elolagatin kò ní kó bá dá mi lóhùn kò ní dẹ́ Elolagatin info ṣìpọ̀ tí mo fẹ́ release lórí ọ̀rọ̀ ẹ̀ ìbú ẹ o kéèsì tó gbé lọ fún ìyá yín à ń bá yín treat ẹ ni à ń bá yín treat ẹ ẹni tó bá ti rí bó ṣe treat yọ ọkọ ẹkú díjọ́ sí ẹni tó bímọ fún wọn ti mọ̀ pé lórí burúkú ìyàwó ló máa yà ó tún lọ náà káàkiri sílé bí yìí ó bá bẹ̀ jẹ́ ni wọ́n lé ẹ̀dànù ní láti Amẹ́ríkà ó gbé bí yìí lẹ̀ ó fò mọ́ bọ́lírè orí ló yọ bọ́lírè lọ́wọ́ ẹ̀ a máa ran bọ́lírè lọ́wọ́ lórí iṣẹ́ òye ẹ̀yìn ọmọ mi kò ṣe nǹkan kan tó bad ayé ń ṣerú ẹ̀ sharp shooter ni ọ̀làlà bọ́lírè ọ̀làlà 2 ọ̀làlà 2 wàá gba ìbí ní ọmọ ìyá Jésù my paddy Princess Adédiwúrà Gbàdàmọ́sí season film ni ó gùn jù wọn lè wò tán Àbíkẹ́ máa gbẹ́nẹ sí mi jáde sí máa wá mix ẹ̀ pẹ̀lú oṣàmọ̀ ewé máa pò pọ̀
màá wá da pọ́nkìrìyàn sí màá àpòpọ̀ mọ́ rí jí nǹkan tó kọ́ mi lẹ́kọ̀ọ́ sí màá wá ṣe kí ni màá sùn sàn màá wá padà wá báyà yín pẹ̀lú ìbínú aago mẹ́wàá ẹ̀gúndé ogun mi o kéré o kékulé gbọ́kọ́ sọ́mútó kó búkì ti bá wèrè lọ́yàn ó bá wèrè lọ́yàn yín padà wá bọ̀ wá láyé bí ìyá yín ò ní dé látúrẹ́tọ̀ ta ló tún máa gbé bọ́ta lẹ́yìn oníwárapá gbogbo àwọn tó ń kọ script fún àti ìyá olójú ọpọlọ Nani McCarthy kò ran èmi Àbíkẹ́ a ní lọ́wọ́ ọmọ bí èmi Àbíkẹ́ jáde against mi wá ọmọ bí Polodi jáde nínú tíìmù yín wá ọmọ bí Akínbáyọ̀ Délé gbogbo ọ̀rọ̀ Kọ́lá olóbùkú wèrè dáadáa wúrú balẹ̀ jẹ́ ọ̀rọ̀ ẹ̀ ò jẹ́ mí ọ̀rọ̀ oníwárápà kejì ọmọ tí ìdúnjì ìyá àti bàbá ẹ̀ lórí bẹ́ẹ̀dì kò jẹ́ mí onítọ́lẹ́nu ọ̀rọ̀ gbogbo yín ò tí ẹ bá ń wọ́ ọmọ gidi tán fi kí ni glycerin tán fi kó ní ẹnu tí wọ́n fọ ẹnu ẹ̀ pẹ̀lú orin láti kékeré àwọn ọmọ kan wà wọ́n máa ti pákọ̀ bọ́ wọn kẹ́nu wọn má ba yọ̀ ní tán bá dàgbà gbogbo àwọn tẹ́ ń kó jáde yẹn ìlànà fi fọ̀ wọ́n lẹ́nu ó ń yọ̀ bọ́lọ̀bọ́lọ̀ ọ̀rọ̀ dá lẹ́nu wọn ẹ bá wọn mọ̀ tán ọ̀rọ̀ ẹnu ẹ̀ dá bíi tàbí kẹjọgọba olúayé gbogbo Facebook ìjáyà wọn sọ̀rọ̀sọ̀rọ̀ ṣé wo ohun Seriki voice ẹ bá wọn ọmọ bíi tiẹ̀ jáde kó wá táwọn pẹ̀lú mi gbogbo ẹ̀yin tó kù ìṣípẹ́rẹ́ṣì ní jésè olóbùkù yẹn ó kọ script ó ń kà ní ilé bìlífù ẹ ó wẹ ẹnolagatine ìyẹn condition ló ń gbé jáde tó bá ti bù jẹ ẹni bó ṣe bú sẹ́kún lórí iṣẹ́ òyà wọn gbogbo wọn dẹmọ náà ni ó ṣáàmù ọ̀la alábọ́díré fọkànbalẹ̀ kó máa wo bó ṣe ń lọ ó máa rí ẹ̀pù lórí iṣẹ́ òyìn gàrá nìyẹn mo lè sọ fún ẹ àwọn ọmọ mi ti ń fún ẹ lówó lọ máa fún ẹ lówó jù bẹ́ẹ̀ lọ wàá padà wọ lóyìnbó ó máa ṣẹ́tù orí iṣẹ́ òyìn ló ti máa gbàyàwó ọlọ́run lọ́kàn yẹn lẹ̀ wọ́n ti sọ fún mi wọ́n lọ́ọ̀lá burúkú ni ẹ àwọn ọmọ mi ò fetí gbọ́ làlá ọ̀làlá tù ṣé wù pùsì ọmọ mi ṣá ọlọ́ ṣáàdù mi láyé mi ó tẹ̀sí wọn lójú nùdílé kan náà 1 2 3 4 5 6 7 8 bọ́ọ̀lì rẹ̀ ìwọ̀n gbédé láti India yóò dá o wà láyé anyway people ìrìyà yín bóyá ó ré kọjá pẹ̀lú aṣọ rẹ́dì lójú rárá wà ẹni ibùdó ní Àbíkẹ́ ta ló lò máa tún fẹ́ bọ̀bọ̀ yẹn wàá gba Ìlíàsù èèyàn tèmi Àbíkẹ́ ọlọ́run ẹni yìí ní bọ́nírè ó tẹ́ bọ́mọkùnrin ṣe gbọ́dọ̀ bá gbọ́ bẹ́ẹ̀ lọ́mọkùnrin ń ṣe o ẹ ṣeré bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní bẹ́ẹ̀ lọ́mọkùnrin ń ṣe o ẹ ṣeré bẹ́ẹ̀ gẹ́gẹ́ bọ́mọkùnrin ṣe ń ṣe ní bọ́nírè ṣeṣe yẹn o ó tẹ́ sí ní dàrẹ́ tó bá ń gbọ́ ẹ mọ bí àwọn ṣe máa ń ṣọwọ́ pé black mo jẹ́rìí ọmọ mi ó tẹ́ sáàrin ẹ̀ pákẹ́ olú ọmọ ọ̀làlátù wàá gbà yìí kó máa wà lórí iṣó yìí kó máa gbọ́ mi ṣe fi ẹ́ pa o ẹ̀fẹ̀ ló bá dé o wàá máa help ẹ ọlọ́run we're gonna help you you deserve to be helped why because I really admire your integrity you laid it down just the way it is. You did not lie. You know, I heard everything people were saying to you right from the onset that we took up your case. I heard Polodi ask the audience what they feel about the situation and their quota, their contribution, advice, suggestion is welcomed. And I did listen to a whole lot of them castigate, crucify, blame you. You know, I like it at times when people go judgmental, when they go sentimental, when they sound sarcastic, paranoid, they pass all kind of heel comments against you. You were quiet and you keep saying, yes, ma. Benny, ma, but you did not argue it. You never detest their statement. You were just quiet all through. It shows you are from a very humble background, regardless of whatever it is you must have done. We really applaud your integrity, you know, and gentility there. Seriously, you are a nice guy and you're gonna get a wife, a pretty wife that deserves you. Folashade is not meant to be, so let her go. Things happen, shit happens in life. But when it is time for God to say to you, to give you the bone of your bone, He will sure say to you, so let's leave jokes apart.
You might find someone nice on this medium. Èyàn máa ṣubú, èyàn máa dìde. Ó mọ sọ fún wọn pé ọ̀rọ̀ mú ìwà tí gbogbo ayé ń gbà yẹn tó jókòó tì. Kí n ti yín. Ìgbà tí Bukky Jesse tó máa sọ̀rọ̀ lórí ibú ẹ lọ́mọ ó wá lọ́wọ́ àwọn yín ìwà tó wà university tó ń sọ university tí mo fojú mi rí tájọ lọ. Àwọn ọmọ ẹ̀ tó wà ní university he's got grown up in the university apart from the ones that all over in Europe. Ó wá ń sọ̀rọ̀ wọ́n sọ pé ọmọ fẹ́ sí pa ni wọ́n Jesse ní kó gbàdúrà kó rọmọ sí ẹ̀ torí ó ti bá yé ara ẹ̀ jẹ́ ó ti bá yé ọmọ ẹ̀ gan jẹ́. Ó mọ nǹkan tó ti ọwọ́ ara ẹ̀ bọ̀. Àánú ẹ̀ ṣe mí ò lè bọ́m̀bẹ̀ tí ẹ bá ẹ̀ olóṣì. Ẹ̀yin ọmọ mi ọ̀làlá àwọn balógun ọ̀làlá òsì ọ̀làlá ọ̀tún ọ̀làlá lórí ẹjẹ ṣò ẹ jókòó gidigba gbogbo yín ni máa fún yàwó èmi sí oyin kan ti bá lásẹ̀lẹ̀ ẹ lá mi yàgàyàgà Ọlọ́run ò lè lánà ní ìlàkà lẹ máa lá mi ìlàkà ẹgbẹ́ ùdóòkà wà ùdóòkà ìbẹ́ lọ lásẹ̀lẹ̀ lá mi ní ìlàkà ilé jẹ́ kí ọkọ̀ afáwọn gbé mi ń dọ̀lọ kò lè happen. Anyway, màmá fẹ́ lọ ṣeré sí o yín lọ tọ́jú àwọn ọmọ mi nínú dé wọ́n bẹ nínú inner room o yín lọ ẹ̀ṣẹ́ àmọ́ wọ́n wá ti wá sùn wọ́n wá padà wá pẹ̀lú bínú oníṣòbóntòn màá ready face mi àwọn jókòó torí ọ̀rọ̀ ayé ẹ̀ ọ̀rọ̀ jáde àṣẹ́gun Jesse ó ti wá one chance ó fa wèrè lọ́yàn lálẹ́ yìí máa fi yé àti bàbá ẹ̀ pánú kò tó mọ́jú ní wàrà ọ̀la kò sọ́run lójú mi lálẹ́ èmi náà fẹ́ ṣerú eré ìdọ̀kásì ire o love you all bye everyone.